ẹni dùn ìyẹn MC ká ṣètò sọ̀rọ̀ olówó ọjà lórí ẹ̀rọ agbágbé kárí ayé international broadcasting ká gbé olórin àti òṣèré lárugẹ fún ìpolówó kárí ayé music and films promoter ó yá Omoloju production international limited ní ẹjẹ́ á lọ OPIL kò sí màgòmágó lọ́wọ́ tiwọn ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn lónìí ó dájú pé ẹ ò ní kábàámọ̀ láíláí fàbàdà ẹ kàn sí wa lórí Facebook, YouTube, Instagram at Omoloju Olodumare tàbí kí ẹ pè international number wa +44 744 0721 923 tó bá dẹ̀ jẹ́ ní Nàìjíríà nọ́mbà wa nìyí 08069131555 Omoloju Production International Limited OPIL ilé-iṣẹ́ tó fini lọ́kàn. Ètò yẹn tún ti dé ilé lóko kájọ gbogbo takọtabo ó ti yá ọmọdé pẹ̀lú àgbà Ọ̀rọ̀ Isiti máa tún lè yí o kájọ gbọ́ pẹ̀lú Omoloju Olodumare kájọ gbọ́ Ọ̀rọ̀ Isiti kájọ gbọ́ ètò àsìkò tó ń gbọ́ ní lọ́gbọ̀n rí kájọ gbọ́ lórí My Sweet FM 97.5 kájọ gbọ́. Bẹ́ẹ̀ni Ọ̀rọ̀ Isiti dé kọbítíkọbìtì kọ́kọ́ ètò kan tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà Ọ̀rọ̀ Isiti pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín asọ̀rọ̀gbayì Omoloju Olodumare tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí ní gbogbo ọjọ́ Monday ọjọ́ Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5 ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i ẹ lè gba application My Sweet FM sórí Android àti Apple phone sí yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 744 0721 923 tẹ̀ sójú ẹ̀. Filẹ̀ má yí kúrò Omoloju Olodumare máa bá ètò sónílẹ̀ Ọ̀rọ̀ Isiti. Gbogbo ilé pátá mo kí yín ẹ mọ̀ kó àfìdíbalẹ̀ níbẹ̀ ń Ọ̀rọ̀ Isiti yín náà ló gbòde tó aláràgbà yìí dá fún gbogbo ọmọ aráyé ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó sì tún dání lẹ́kọ̀ọ́ lórí ìgbésí ayé ọmọ ènìyàn ètò alálùbáríkà tí ń gbàsà àti ìṣe Yorùbá lárugẹ káàkiri àgbáláyé gẹ́gẹ́ bá a ti mọ̀ pé Yorùbá ló ní ká sọ̀rọ̀ ká fakò mọ́ òkun yọ Yorùbá ló ní ká pọ́n ní ilé pé lẹ́wà èdè ẹ dákun ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ara wa ètò náà máa ń wáyé ní gbogbo ọjọ́ Ajé láago 3 ọ̀sán tilẹ̀ Nàìjíríà tí sì tún máa ń wáyé láago 2 ọ̀sán tilẹ̀ United Kingdom o lórí 97.5 Sweet FM náà ni látọwọ́ ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín Omoloju Olodumare náà ni mo ń ké sí ọkùnrin takuntakun tí ń ṣiṣẹ́ akin ọmọ Ìjẹ̀ṣà tó kúrà lú olóbì ìka àjẹfọ́ra ń di àlọ́mú ẹbẹ́yìn lọ́mọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ẹ̀yìn lọ́mọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀ Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lọ́mẹ̀rú ọwọ́ àyín tí múnáró oko tẹnigbọ́lá nìyín ọmọ adúrówòjé nímọ̀ ọ̀dẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ ló bí yí bá wọn sọ̀rọ̀ níjẹ̀ṣà ẹ̀tẹ́ tí bẹ́lẹ̀ gẹ́kẹ́ mọ́ gbé tó ta wa etí tẹ́ ẹ fi ń gbọ́ wa onídìí àbùkù oníkàn yín ẹ̀ nídèrú ẹ̀yìn ètò Ọ̀rọ̀ Isiti yín náà ni ẹ mọ́ gbọ́. Dédé wòye o ẹ̀yin ará mi nílé lóko lẹ́yìn òdì àti ní gbogbo àgbáyé èmi ọmọ yín Àríkẹ́ Akíyanjú aya Balógun aka Ẹyinjú Elédùmarè Ọ̀rọ̀ Isiti lẹ́tò látẹnu olóòtú ètò Omoloju Olodumare ètò tó ń fúnni lọ́gbọ́n ètò tó ń tọ́ni sọ́nà ètò tó ń lani lọ́yẹ̀ lórí My Sweet FM 97.5 Isiti lẹ́tò ẹ̀ máa bá wọn ká lọ. Lọ́wọ́ ilé
Elédùmarè kí n tó wọlé omi. Ìgbà lọ́wọ́ ọjọ́ Jèhófà bàbá rere. Ìgbà lọ́wọ́ Elédùmarè kí n tó wọlé omi. Ìgbà lọ́wọ́ ọjọ́ Jèhófà bàbá rere. Tọ́jú yọ. Mo ti gbédè òde Mr. President. Àṣẹ mo gbédè fún wọn tọ́jú yọ. Mo ti gbédè òde Mr. President. Ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ tẹ́tí bẹ̀rẹ̀ fún ti létí. Ìkòkò ọbẹ̀ tẹ́tí retí ti dé kalẹ̀. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ tẹ́tí bẹ̀rù tó ti létí. Ìkòkò ọbẹ̀ tẹ́tí retí ti dé kalẹ̀. Everybody jẹ́ ká jọjú. Ilẹ̀ ń ṣú, ilẹ̀ ń mọ́. Àṣìbò gbẹdẹ fún wọn tọ́jú yàn. Oòrùn ràn, oòrùn wọ̀. Mo ti gbédè Mr. President. Ọjọ́ ń gorí ọjọ́. Àṣìbò gbẹdẹ fún wọn tọ́jú. Ìgbà ó ń gorí ìgbà lójoojúmọ́. Mo ti gbédè Mr. President. Ó ṣẹlẹ̀ ọ̀rọ̀ ìjìnlẹ̀ tẹ́tí bèrè tó ti dé tí. Ó ti dé tí yóò gbogbo ọbẹ̀ tẹ́tí retí ti dé kalẹ̀. Ọ̀rọ̀ ìjìnlẹ̀ tẹ́tí bèrè tó ti dé tí. Ìkòkò ọbẹ̀ tẹ́tí retí ti dé kalẹ̀. Ṣèbí jíjí ni mo jí tí mo bá là látẹ̀wọ́. Ta ló yé? Kò sẹ́ni tó yé. Ṣèbí bómi ṣe wọnú àgbọn kò sẹ́ni tó yé. Gbogbo wa ò gbogbo wa. Bọ́mọ ṣe dénú aláboyún ta ló yé. Ọ̀pọ̀lọpọ̀ a máa wò pé ṣèbí látara ọkùnrin ni. Àmọ́ nǹkan tó dọmọ ń bẹ̀ látara ọkùnrin ta ló yé. Àjọ máa jíjọ fún ọ̀dọ́ ọ̀dọ́. Gbogbo wa lájọ máa jó. Àjọ máa jíjọ fún ọ̀dọ́ ọ̀dọ́. Ìbà fọ́lọ́run bá mi ìdàrí ìlú àlọ́bà mi ajíkọjọ́ ọ̀kúdà. Ọba tí ń jẹ́ kó yẹ ni. Òyígìyìgì mi ọba ìdùà. Àpáńlá tó ṣàyérò. Ọba tó lè pa tẹ́nìkan ò lè jí. Ọba tó lè jí tẹ́nìkan ò lè pa. Ìwọ lápògó fún lọ́jọ́ tòní. Ọba táwọn Mùsùlùmí òdodo ń pè ní Mọ́yà Ṣáò. Èèyàn ní pé ọba ṣe yóò wò. Ayédè náà sì rántà Mùsítàkì. Ọba Finimọ̀nà. Òun náà lọ́lọ́wọ́ bá mi ìbà. Èmi ńlá pé èdè tó nílẹ̀ lọ́kàn dodo. Adúpẹ́ òkun. Kádàrá ní iṣẹ́ akọ̀yọ̀jú. Mo tún dé sórí ètò tìní Omoloju Olodumare. Gbogbo wa lájọ máa jó. International broadcaster yín rèé. Ìbà onílé ìbà àlejò. Tó máa lórí tiwa. Ìbà ọlọ́mọdé ìbà alágbàlagbà. Ọmọdé wa lásán òye. Gbogbo ẹ̀yin tẹ̀ darapọ̀ mọ́ mi lórí ètò pátápátá ni mò ń kí yín. Ẹ̀yà ìyàwó. Ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Ó dúdú gbogbo wa. Ibi tó bá jẹ́jọ́ méjì mẹ́ta tá a ti rẹ̀ ní bẹ̀rẹ̀ báyìí. Ẹ kú àtijọ́ náà là á kíra wa. Iṣẹ́ orin lórí ràn mí àkọ́là. Ibikíbi tẹ bá ti láǹfààní láti máa gbọ́ mi tàbí láti máa wò mí. Ajẹ́jọ́ ajé. Mo kí yín ẹ káàbọ̀ sórí ètò tòní. Ọ̀rọ̀ ìṣítí yín rèé láti ẹnu Omoloju Olodumare. My Sweet 97.5 FM èyí tó kalẹ̀ bìbà sílùú London náà la wà. Ibẹ̀ la ti ń dá gẹlúgẹlú tá à ń rọ̀ bí òwe. Àwa nìràwọ̀ sàn tí bàgbà lẹ́rù. Lórúkọ gbogbo àwọn lọ́gàálọ́gàá iléeṣẹ́ My Sweet 97.5 FM. Ọmọ aráyé òwe lè mọ ọgbà tó máa dá o. Lórúkọ gbogbo àwọn tó gbóhùn sáwẹ̀ fẹ́ ń bẹ̀ pátápátá. Amójú ẹ̀rọ àtàwọn lọ́wọ́ bọ́tìnì wa gbogbo pátápátá. Òun náà ni mò ń kí ń pẹ káàbọ̀ sórí ètò yìí. Ẹ má ṣe bínú tó pẹ́ díẹ̀ káà tó dé. Ó lè dá náà là ń bá káàkiri. Ọlọ́ba mi ìlú àkóṣọ wa ń bẹ̀. Èní lọ́jọ́ ajé ọjọ́ keje nínú oṣù kẹjọ ọdún 2017. Aago 4 kù ìṣẹ́jú 6 kóró kànga.
ìyẹn níkànnì tí mo wà yìí tí mo ti ń gbóhùn sáfẹ́fẹ́. Gbogbo ẹ̀yin tí aago wa bá jọ bára mu, ìlú Nàìjíríà ni ìlú London ni, ẹ rí wípé bákan náà lórí. Nílùú Europe mo kí yín, ẹ̀yin tí Canada mo kí yín, ẹ̀yin tí US mo kí yín, ẹ̀yin tí ìlú Qatar mo kí yín, ní Middle East pátá níbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Ẹ̀yin tí Australia, ẹ̀yin tí Manila ní Philippines mo kí yín, torí pé ẹ̀ tí ìsùn ẹ̀yin tí Japan mo kí yín. Mo ń bọ̀ wá láti wá máàkì rẹ́gísítà bí mo ṣe máa ń ṣe. Ẹ̀yin náà ṣàmọ̀ pé ẹ̀yin tèmi ń tiyín, mi lè ṣe kí n má recognize presence yín. DJ Murphy lámojú ẹ̀rọ wa, òun ló jẹ́ kẹ́ lè máa gbọ́ mi dáadáa kétékété tẹ̀sí ń wò mí báyìí. Sweet sensation lẹ́ ń gbọ́ yẹn látọwọ́ Níyì Ọláìtàn. Mo kí obìnrin tẹ̀ ń darapọ̀ mọ́ mi lórí ètò. Àbí bóò ni wíkẹ̀ndì ń ṣe rí? Èyí tún lọ́jọ́ Ajé Monday. Ṣé enjoy weekend yìí? A tún ti padà sẹ́nu iṣẹ́ lónìí. Ibikíbi tẹ́ bá wà tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ máa sọ díwù kẹ̀. Ẹ jẹ́ kí ẹ̀yin tèmi tẹ́ darapọ̀ mọ́ mi lórí ètò yìí. Olórí Adénìkẹ́ Olúwaníṣèkẹ́mi, Ọlájírí Adéyímíká, Adémisùn nínú ọlá, Victoria Overcome Madigun, Kọ́láwọlé Ọláṣílé Kọ́ládé, Ayọ̀rìndé Tèmítáyọ̀, Isaac Adégbèrò, Ìmáṣá Àmọ́kéyìn, Gabriel Ògúnlẹ̀yẹ, Amaka Ayadéleke, Comfort Ìmúlọ́lá Arẹ́gbẹ́ṣọlá, Ṣàlàfíà lẹ́wà, Olórí Adéníkẹ́ Olúwaníṣèkẹ́mi ẹ̀ṣẹ̀, Adérónkẹ́ Mọ́rẹ́níkejì, Abi Alex, Omidan Ọmọlọ́lá, Akeem Fẹ́mi Adéníyì èèyàn tèmi, Adédámilọ́lá Bọ́sẹ̀, Yèyé Yéwándé Àjíkẹ́ Làwá, Ọ̀túnba Òfẹ́ Babalọ́lá Afọláyan, bàbá mi mo kí yín, Julius Bino Ṣàlàfíà lẹ́wà, Princess Lọ́lá ọmọ Chami, Doyinsọ́lá Àbẹ̀ní Ọ́nísọ̀, Honorable Pàṣásí Ọláníwájú Eríjogún Ọlá, Júmi ọmọ ọlọ́pẹ́ bra, Òkè Polycarp Òkèké, ẹ̀gbọ́n mi láti ìlú Canada mo kí yín. Brọ́dà mi Òkè Polycarp Òkèké, tí wọ́n bá ń sọ Yorùbá lẹ́nu tí wọ́n ń sọ Ìjẹ̀ṣà lẹ́nu, ẹ rò pé ilẹ̀ Yorùbá ni wọ́n bí wọn sí ni. Bẹ́ẹ̀ wọn kì í ṣe Yorùbá, àmọ́ bí bá ti pẹ́ lára ọṣẹ ó di dandan ó ti dọṣẹ. Òkè Polycarp Òkèké tó kalẹ̀ bìbà sílùú Canada, ibẹ̀ ni wọ́n ti ń mú nǹkan jẹ tí wọ́n ti ń ṣayé wọn. Ẹ̀gbọ́n mi kò ní bàjẹ́ fún yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹ bá kí gbogbo àwọn ọmọ Ìjẹ̀ṣà tí ń bẹ ìlú Canada pátápátá. Ẹ bá kí sísítà mi Fúnmi Olúmádé, coordinator gbogbo àwọn ọmọ OPU pátápátá nílùú Canada. Ọ̀túnba Gani Adams mo kí yín bàbá mi. Ẹ ṣé mo dúpẹ́ ọjọ́, wọn ní bàbá ṣe ní lóore ọpẹ́ là ń dá. Ọmọdé bá dúpẹ́ ààrẹ àná dandan kọ́ rí mi ìgbà. Ṣé fún mi ń jọ́ sí?
Rí Ṣẹ́gun Àkànní. Àwọn ní PA bàbá. Mo lọ́wọ́ yín nígbà gbogbo ẹ ṣé mo dúpẹ́. Àdùnní Àdè mú kí yín. Rúkì Lára. Ṣọlá Àlàbí. Zaida Tolúwábùkọ́lá mi ọmọ Bọ́lárìnwá. Ọláwuyì Fọlárìn Àlàó. KB Gentry ṣàlàfíà lẹ́wà sísítà mi láti Dublin. Olúwatóyìn Jackson ṣàlàfíà lẹ́wà gbogbo lé ńkọ́. Mo kí yín dáadáa Olúwatóyìn Jackson. Oore tẹ́ ẹ ṣe fún mi ò lè gbàgbé. Ọba tèmi kọ́lọ̀ ń ṣàlàfíà ló wà. Ọmọdé bá máa wí o. Orin Mr. Aisha Olúwaṣeun Abisi. Báwọn àgbààgbà bá máa sọ̀rọ̀. Balógun Ahmed Mẹ́dàbí ọ̀rẹ́ mi láti ìlú Qatar. Ìwà yàtọ̀ sí gbàtúntò ẹyẹ o. Yẹmí Àdìgún mo kí yín. Kíkọ́ padà sí wọn. Sísítà mi láti ìlú Canada lọ́hùn gbogbo Canada ńkọ́. Ìkéde. Ẹ̀yin náà ọmọ Ìjẹ̀ṣà òṣèlú onílẹ̀ Òbí ọmọ ẹlẹ́ni àtẹ́ẹ̀kọ́ ọmọ ẹlẹ́ni ẹwẹlẹ náà ní. Ọmọ olóbì kan wọ́ tiriwọ́ ọmọ olóbì kan wọ̀wọ̀ tiriwọ́. Ìjẹ̀ṣà rídìí ìṣáná lílẹ̀ rọ̀ wá ti múná roko. Kẹ́hìndé Adédèjì Oyèwọ̀ mú kí yín. Prince Babájídé Agúnbíadé Ọ̀kẹ́. Ẹ ṣeun mo kí yín. Owólabí Kàfáyàt. Kẹ́hìndé Adédèjì Oyèwọ̀. Ọmọọba Tóyìn Ọ̀jẹ́lẹ̀yẹ. Bọ́dà mi láti ìlú UK ṣàlàfíà lẹ́wà. Ìbàdí ayé àgọ́ o. Àjẹ̀tún kọrin. Adémisùn nínú ọlá. Èèyàn tèmi láti Norway náà ni. Ìfúnayọ̀ tèlò. Adé Àbí. Bẹ́ẹ̀ bá ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa kọ́mẹ̀ntì lórí ètò yìí kẹ́ máa share ẹ̀. Tí ẹ bá ti share ẹ̀ máa rí pé ẹ share ẹ̀. Màá lè kí yín. Gbogbo ẹ̀yin tẹ̀ ń kọ́mẹ̀ntì ẹ ṣé mo dúpẹ́ ẹ jẹ́ kí n dárúkọ yín kí n appreciate yín kí n kí yín. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa share kẹ́ máa kọ́mẹ̀ntì. Ẹ máa sọ fún mi pé ẹ ti share ẹ̀ kí n lè máa dárúkọ yín kí n máa kí yín. Ó yẹ kí n appreciate yín. Lámi ní ìwé ṣeré o. Òkí sísítà mi Victoria Àdìgún. Promoter náà ni international promoter tó kalẹ̀ sílùú Amẹ́ríkà. Ẹ̀gbọ́n ti. Dallas ni wọ́n wà tó ti ń mú nǹkan jẹ. Èmi ní Ìjẹ̀ṣà ṣeré onílẹ̀ odò. Honorable Bàtàsí Ọlárẹ̀wájú. Yàtẹ̀ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Pásítọ̀ Ọláwálé Ìkọ̀tún. Tàbí àkà òkú sọ. Balikis Làwà. Ọmọ iná gòrí. Pásítọ̀ Ọláwálé Ìkọ̀tún ẹ ṣé mo dúpẹ́. Ìwà òní lọ́wọ́. Ẹ máa darapọ̀ mọ́ bí ẹ ṣe ń darapọ̀ ẹ máa share àyè. Bẹ́ẹ̀ bá ti kọ́mẹ̀ntì màá máa rí màá kí yín màá recognize presence. Victoria Adébáyọ̀ Adéyẹmọ. Pàlùdà làárọ̀ kọ́ pàlùdà làáràdá ẹ jẹ́ kí n pàlù ìdàná kí n wò sójú mọ́ ire ló mọ yín níbi tẹ́ ẹ wà lọ́hùn. Ojúmọ́ ire ni o. Àwọn tèmi l'Amẹ́ríkà gbogbo wọn ti ń jí. Ojúmọ́ ire ni o. Ojúmọ́ ire ni. Òkí sísítà mi Folúkẹ́ Yusuf ẹ̀yin lójú Bàbá God. Ọ̀nà sí ọ̀nà. Èèyàn ní bẹ́ńdì òrò tó rò ó fi ń ké. Ojúmọ́ ire ni o. Mo appreciate yín sísítà mi. Ojúmọ́ ire ni o. Ojúmọ́ ire ni. New York lẹ́wà tẹ́ ẹ ti ń jayé. Ojúmọ́ ire ni. Ọ̀nà sí ọ̀nà là. Ojúmọ́ ire. Wọ́n máa ń wà lẹ́yìn mi ní gbogbo ìgbà ni. Ojúmọ́ ire. Ọ̀túnba Òfẹ́ Afọláyàn àwọn náà ṣí àyẹ̀ ṣé mo dúpẹ́. Orogun márùn kọ. Sísítà mi Yẹmí Àdìgún wọ́n ti ṣí àyẹ̀ ṣé mo dúpẹ́. Ilẹ̀ tó lé ní ìkẹ́gbọ́lá ńlá kábì mọ́lẹ̀ torí pé ojúmọ́ ire ni. Ojúmọ́ ire ni. Sójú mọ́ ire ló mọ yín. Ojúmọ́ ire ni o. Ojúmọ́ ire mọ́ wọn lé alára. Lédè o. Ojúmọ́ ire mọ́ wọn lé ajérò. Ọ̀nà ọ̀la ojúmọ́ ire ni. Ojúmọ́ ire ló mọ́ wọn nílé ọwọ́ àràgbọ́n àga. Ilẹ̀ tó lé ní Ìmọ̀ta ìdí. ọ̀nà ẹjọ́ pín. Mo kí bá mi Kọ́lá Olóòtú ọmọ Àdábánijà. Ọ̀nà ẹsẹ̀ ìrí pín. Ọ̀nà owó. Ọ̀nà Ọmọ sásá lòdì ọmọ wá mu mi wá mu mi. nítorí pé ojúmọ́ ire ni. Ọmọ ẹni ìjà ọ̀bá tí ń pe ara rẹ̀ lọ́kùnrin. Ojúmọ́ ire ni o. Kábíyèsí bá mi. Bá a sọ̀rọ̀ gbogbo ilẹ̀ Yorùbá pátápátá gbogbo Nàìjíríà. Ojúmọ́. Kọ́lá Olóòtú bá mi bẹ́ẹ̀ bá ń gbọ́yọ́ ọmọ yín ní péré yín.
Wọ́n tún tọ́ mọ́ mi lẹ́nu. Princess Adékùnbí síjú adé. Kí n má ka látàkó. Kí n má fojú ọwọ́ sí jẹ́ kí n má. Victoria Ọláníyẹ ṣeun. Ilẹ̀ tó mẹ́mi lé. Àjírọ̀ tútù Ọláyínká Rashid. Ojúmọ́ rẹ̀. Ọ̀rẹ́ mi láti ìlú Qatar náà nìyẹn. Ojúmọ́ rẹ̀ ni o. Mo sọ bẹ́ẹ̀ bá ṣe ń ṣíà ẹ̀ máa sọ fún mi. Mẹ́mi lé ni o. Bẹ́ẹ̀ bá ṣe ń kọ́mẹ̀ntì ẹ jẹ́ kí n máa rí. Kí n lè dárúkọ yín kí n lè kí yín pé ẹ ṣé kí n show appreciation náà ni. Mo jáde lọ. Bá a bá gbẹ́tò kalẹ̀ bí ò bá sẹ́ni tó ń wò ó. Aláwọ̀ A àtà. kàn ń ṣètò lásán ni. Kí n bá dùnú pàdé kí n má ti. Bẹ́ẹ̀ bá bá wa share ẹ̀ bẹ́ẹ̀ bá bá wa kọ́mẹ̀ntì ẹ̀. Mẹ́mi lé ní torí tó. Bí Mistura Asúnramú ìkejì mi ṣe máa ń sọ. Ojúmọ́. Ó ní ara oore kan tẹ́ ẹ lè ṣe fún wa náà ní pé kẹ́ share program yìí kẹ́ kọ́mẹ̀ntì. Ilẹ̀ tó mẹ́mi lé ni o. Ara oore tẹ́ ẹ lè ṣe fún wa náà nìyẹn. Àwa náà dẹ́ máa appreciate yín. Ojúmọ́. Ìyá Obama màmá mi mo kí yín l'Amẹ́ríkà. Torí o. Houston, Texas, gbogbo Houston, Texas lọ́hùn mo kí yín. Torí ẹwọ́ ọ̀rọ̀ lórí mi. Mo ti lè wúrà yìí mo bẹ̀rẹ̀ dá sọ̀rọ̀. Princess Adékùnbí síjú adé ẹ ṣé mo dúpẹ́. Ajed Fẹ́mi Olúọmọ. Owó lórí mi. Ọlọ́run ní Ṣọlá Rèbékà Ọlánìkẹ́. Àwọn ajé. Bùnmi Òjó Adénúgbà. Ọ̀rọ̀ ajé. MC Debix ẹ ṣé mo dúpẹ́. Wúrà yìí mo bẹ̀rẹ̀ dá sọ̀rọ̀. Ọ̀rọ̀ ìṣítí lẹ̀tọ̀ láti My Sweet 97.5 FM nílùú London. Ajé ajé lọ́wọ́ mi. Ibẹ̀ la ti ń dá gẹlúgẹlú tà ń rọ̀ bí òwe. Orí ajé. Sísítà mi Jaye Kuti ń bẹ lórí ètò pẹ̀lú mi lónìí. Bọ́ bá tó àkókò màá gbé wọn wọlé. Mo bẹ̀rẹ̀ dá sọ̀rọ̀. Ìgbà mo rí Sophia Ọládìran, ẹ̀kún mi. èèyàn tèmi láti ìlú Canada. Lórí mi. Ṣàlàáfíà lẹwà gbogbo lé ń kọ́. Kúnlẹ̀ ọmọ. Ó tójọ́ méjì mẹ́ta. Ọ̀pọ̀ dàrọ̀. Nínú ká gbóhùn sáfẹ́fẹ́ lédè Gẹ̀ẹ́sì. Ká sọ̀rọ̀ lórí rédíò náà. Sophia Ọládìran èèyàn tèmi láti ìlú Canada. Ṣẹ̀rọ ní Ara wa náà ni. ọjà ní kùtù. Ọlọ́run ní Ṣọlá Rèbékà Ọlánìkẹ́. Ọjà ní kùtù ayé. Ènìyàn dàgbà dọ́gbọ́, ó ń fi bàbá bọ̀ pẹ́. Èèyàn dàgbà ó darúgbó, ó sì fi bàbá bọ̀ pẹ́. Ẹ bá máa dálẹ̀kùn, ara ajé ló ń ta, 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 ara ajé ló ń ta. Ṣé ẹ̀ ń gbọ́ṣẹ̀ fí Àlàó lélẹ̀? Orin yìí ti pẹ́ náà àmọ́ ó sì make sense lọ́jọ́kọ́jọ́. Orin tó bá gbà mú ni. Orin tí ò lè ṣá láéláé. Ṣé àmọ̀ tó ṣẹ̀ fí Àlàó ọmọ oko? A máa ń sọ̀rọ̀ nínú àwọn olórin tó ti lo dálà. Àwọn olórin tó ń kọ orin tó jẹ́ wípé Victoria Ọláníyì wọ́n ní orí adé adé lórí wọn. Sísítà mi Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá ẹ ṣé mo dúpẹ́. Ó kí yín bí olólódì ẹnìkọ̀ọ̀kan. Gbogbo ẹ̀yin tá a jọ ṣètò lónìí. Alhaji Sheikh Idris Orin ló pé Yusuf mo kí yín. Brọ́dà mi tó bẹ́ńlẹ̀ agodo pẹ̀lú mi tó náà jólùrànlọ́wọ́ tèmi. Ẹnjiníà làwọn náà. Wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ mi tímọ́tímọ́ àjọṣètò tòní ni. Brọ́dà mi Àkàndé Kẹ́nì mo really appreciate yín. Ẹ ṣé mo dúpẹ́. Ọlọ́wọ́ bọ́tìnì ni wọ́n àmójú ẹ̀rọ ni wọ́n. Gbogbo àpàdélùdé kọ̀ǹpútà ọwọ́ wọn ló wà. Èmi àlàó ṣẹ́bi òdì. Ẹ ṣàgbọ́ bó ṣe ń lọ. Èmi àlàó ṣẹ́bi òdì wọ́n mú. Victoria Overcome Madigo. Ṣẹ́bi òdì wọ́n kọ́lé. Baby Gent ẹ ṣé. Ní ọkùnrin mi dandan. Ọ̀nàrìbọ̀ Ọlámilékan Olúọmọ Balógun. Ẹni tí ó. Ẹ bá mi share káàkiri gbogbo Egypt pátápátá. Ẹ invite àwọn ọ̀rẹ́ yín ẹ sọ fún wọn pé èèyàn tí Omoloju Olodumare ló wà lórí ètò. Torí wípé béèyàn bá ń kọrin àbórí bá ń wú. Béèyàn bá ń kọrin àbórí bá ń wú. Olórí Adéníkẹ́ Olúwaníṣèkẹ́mi Ọlájídé Adéyínká. Ẹ ṣé mo dúpẹ́. Lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ nílùú Cairo nílùú Egypt lọ́hùn. Àwọn ọba sọ̀rọ̀sọ̀rọ̀. Ọ̀nàrìbọ̀ Ọlámilékan Olúọmọ Balógun. Ẹ invite àwọn èèyàn tí ní Egypt kó máa darapọ̀ mọ́ wa lórí ètò. Yéjé omi Ṣakin Yétúndé.
ìyàwó wa ẹni bá yàtọ̀ ẹ̀ náà. lálàáfíà lẹ́wà ìgbòlé ńkọ́. ìyàwó ẹ̀ lówó bẹ̀ nínú ilé. Sáyẹmí Àdìgún ẹ ṣé mo dúpẹ́. kí ló mú lọ. Mo kí màá mi Abíọ́lá Akínyẹmí nílùú Philadelphia. ìgbà kò so mọ owó wa lọ́dọ̀ gbogbo wa. Bí mo jẹ́ ń ṣètò lọ ni mo ń wo àpáta ayérayé sí Anes Church. ó là ní òpó ẹ̀. Màá mi láti ìlú Chicago. ìra mọ́tò ní òpó. Reverend Mother. lókè yàbẹ̀ yìí. Wọ́n lè ṣe káwọn mọ̀dà tó mọ́ mi lórí ètò yìí. lókè yàjọ̀ mọ́. ẹ̀ẹ́dẹ́ ṣe kí ọkọ̀ lánàá owó kọ́. Ṣẹ̀fí Àlàó ni mo ń jù sáfẹ́fẹ́ iṣẹ́ ń gbọ́ bó ṣe ń dún. owó kárí. tàbí mọ́tò. Bùrọ́dà mi Àkàndé kẹ́. Èyí ní ọjọ́ ajé Monday. Ó sọ yín sówó kó sọ yín sọ́mọ. Àlùbáríkà àkúbálẹ̀ ọ̀rọ̀ kó jẹ́ ti yín. Gbogbo ẹ̀yin olólùfẹ́ Omoloju Olodumare tẹ́ ń ṣe àpọ́gírámù yìí. Tèmilolúwa Ọmọbùkọ́lá Akínwálé. Àjàdé Ọlájùmọ̀kẹ́. Ó ní nǹkan. Ojú ti jẹ́ ẹ̀kọ́ rẹ̀ ti ìbálá tó fẹ́. Ojú ti jẹ́ ẹ̀kọ́ rẹ̀ ti ìjálógún ṣe. Ojú ti jẹ́ ẹ̀kọ́ rẹ̀. Ojú tá a fi ń wò mí ò ní fọ́ etí tẹ́ ẹ sì fi ń gbọ́ mi ò ní di pẹ̀láṣẹ Èdùmàrè. Ìyá máa sọ pé ajé tí ń gbére pàdé olókun mọ́ gbére pàdé olókun mọ́. Àlùkò tí ń gbére pàdé ọlọ́ṣà. Wọ́n gbére pàdé ọlọ́ṣà mọ́. Ilé tèmi Omoloju Olodumare ni kò máa gbére owó wá. Èmi nìkan kọ́ àgbègbè yín tẹ̀ ń gbọ́ mi pátápátá náà ni. Àpáta ayérayé màá mi Reverend Mother Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Wọ́n ní Omoloju Olodumare lórí social media. Kò ní bàjẹ́ màá mi. Ẹ̀yin náà mọ̀tò wa bá ń sọ̀rọ̀ àwọn ètò tó mọ́ tọlọwá tó mọ́gbọ́n wá. Lórí social media pátápátá bó ṣorí Instagram ni. Ó ṣorí Facebook ni. Lórí Twitter. Níbikíbi gbogbo àmọ́ sọ̀rọ̀ ètò ọ̀rọ̀ ìṣítí. Ètò tó ti di bárakú fáwọn èèyàn tí wọ́n lè ṣe kọ́ má gbọ́. Adédèjì Ayọ̀mídé Sarah. Orí ọ láti ìlú Cairo lọ́hùn. MC Davis. Ọlánipẹ̀kun okùn ọlá. Bímpé Adéyẹmí Amadi. Ṣàlàáfíà lẹwà sísítà mi láti Germany. Ààrẹ̀bù Davis ẹ̀yin tèmi láti ìlú Canada. Mo kí yín mo rí yín. Àdúrà gidi ni Ṣẹ̀fí Àlàó ń ṣe. Wọ́n ní ká má ṣe jáde lọ́jọ́ tẹ́bi ń pa. Nírìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà. Àmì àṣẹdùn. Ẹ̀ẹ́dẹ̀ ti gbàgbé o, ẹ̀ẹ́dẹ̀ ti gbàgbé o. Wípé bẹ́ẹ̀ yọ lóògùn ọwọ́, bẹ́ẹ̀ yọ lóògùn ọwọ́. Bó bá ṣe dúró dé mọ́tò bá báráfíà. Bó bá ṣe dúró dé mọ́tò wo àlàwò. Àbáyé iná ọkọ̀ Kúnlé. Àlàwò àbáyé iná ọkọ̀ àlàwò. Kúnlé ṣe báyé iná ní. Àbí. Báyé iná ọkọ̀. Bùrọ́dà mi Àkàndé kẹ́ni iṣẹ́ ìtúlẹ̀. Ló dé mọ́ wọn. Tani kú ìgbàpárá. A ṣe máa ń ṣe nìyẹn lọ́jọ́ mẹ́jọ. Ayédèyàn máa lóògùn títí tó máa dàbí fáwọn. Rosemary iná Prince Weir. Dàbí ogójì mi ò. Máàmi Abíọ́lá Akínyẹmí mo kí yín láti Philadelphia. Ọ̀já tẹ fi ń pọ̀n mí kò ní jábọ́ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ọlágúnjọ Olúwa ṣe ń fún mi láti California ọmọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí. Àìná òrósùn èèyàn tèmi Omoloju Olodumare. Ẹ̀yin ti Maryland Fọlákẹ́mi Ọlọ́run ní Ṣọlá. Kẹ́ni ìṣòro léèrè ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá ní ìlú Mọ́tà. Mo rí yín mo kí yín. Rosemary Ine Prince Way mo kí yín. Mo kí màá mi Ṣọlá Anímàṣà ọbabìnrin ẹ̀rọ nílùú Ifẹ̀ pátápátá. Mo kí yín. Ọbabìnrin Ṣọlá Anímàṣà Ìyèyé Ọ̀ṣun. Mo kí yín. Adébùkọ́lá Adérónkẹ́ Ọláníyàn. Láti ìlú London ẹ ṣé mo dúpẹ́.
Àbáyé iná ọkọ̀. Usman Alima. Àbáyé iná ọkọ̀. Àwọn tèmi lẹ́kọ̀ọ́ ògo ìlú Godwin. Wọ́n darapọ̀ mọ́ mi. King Sunday Balógun. Bẹ́ẹ̀ bá ń gbọ́ Olúpẹ̀rí ògo ìlú. Bàbá orin. King Sunday Balógun. Olúpẹ̀rí ògo ìlú bàbá orin òpé méjì. Yàmà mi tó jayé jù. Ayé ni Adélàní pásítọ̀ mo kí yín o. Aha. Èmi gan wáyé mọ yà ń tèmi. Ọmọọba tó yàn jẹ́lẹ̀ yẹn. Máa mi sọlá ní máa ṣàwọn ẹṣẹ́. Bọ́lájí Afọlábí. Màá gbàlejò mi pàtàkì wọlé láìpẹ́ yìí. Ẹ ṣé mo dúpẹ́. Alágbádá mi sàkánì láwù. Adétúnjí bàbá Màlíù. Ẹgbọ́n mi ọ̀la ni Bàtọ́ dìsáínà. Bíntí láyé òṣèlú ìbídùn. Owó ayé bàyà ní tíyà o. Aha, èmi gan wáyé mọ̀ yà ń tèmi. Owó ayé bàyà ní tíyà. Mo sọ wípé kúlọ̀. Àdìdú ọ̀pọ̀ èdè òrìrì lẹ́nu mi. Àlàyé ọ̀rọ̀. Bó bá jẹ́ ti ká kọrin kúlé, ṣèbí olóògbé òjò ní bàbá wọn làwọn òfin olóhùn ní ìsàlẹ̀ orin gidi bẹ́ẹ̀ lẹ́nu mi. Mo ń sọ fún ọ wípé ara lóhùn tó jẹ́ lórígun mẹ́rẹ̀ẹ̀rin Yorùbá. Ìkọrí máa pọ̀npọ̀ ẹ̀wọ́ péjọ sí mi. Nọ́mbà tí ẹ fẹ́ pe àlejò wá sí lónìí. Kájọ funfun ló funfun ní funfun. Àfẹ́kà láti yanjú rẹ̀. DJ Murphy ẹ̀yin dẹ̀ yọjú sí mi ilé agodo. Òtó fún ṣòkòtò ní kòtò kọ́ ní kọ́dún tó kọ́ sí. Màá fún yín ní nọ́mbà tí ẹ máa bá wa ṣe tó máa pe àlejò wá sí. Màá fún yín nọ́mbà náà sí. Bára ọmọ adé oníbẹ̀ta kókó. Kì í ṣe léètà mọ́ ń lò tẹ́lẹ̀. Bára ọmọ adé. Màá fún yín ní nọ́mbà náà ní ìsìn. Kúlékúlé. Kí n tó gbé àlejò mi wọlé lórí ètò. Ìdíjọ́ ọ̀túnba àtàyè ṣe lábẹ́ ọba àrùkọ ìyàlábí olùfẹ̀lẹ́ nọ́mbà. Láàánú Abẹ́lá kí Yẹmí mo rí. Olúmi ní mímú ló tẹ̀mí ládé. Alàgbà ẹ̀rí ògo. Àwọn tèmi ń kárò. Àlàbò ẹ̀yìn tèmi. Rachel Olúwapọ́nmilé. Orí olówó Decent Rasheed. Àyàbá Anímàṣà Ọláọlá. Alóńgẹ́sà Àmàdé Dọ̀tun. Kẹ́hìndé Ọ̀kọ́làwọ̀n. Ẹ jẹ́ ìpàlú ìdáná mo fẹ́ gbé àlejò mi wọlé lórí ètò náà. Ṣé ẹ ti ń retí wọn? Mò ń bọ̀. DJ Murphy nọ́mbà náà mo ti tẹ̀ sí yín. Àlejò wa pàtàkì lónìí. DJ Murphy máa gbé flyer wọn sí atẹ́gùn. Màmá Jaye Kuti ń bẹ ní agodo pẹ̀lú mi. Ẹ jẹ́ káwọn èèyàn àkọ́kọ́ rí flyer wọn náà. Ọmọlára Àníkẹ́ Bámidélé Adéríbigbé. Adékànbí Táyà Ajírọ́ba láti ìlú Kàsúà. Fọláṣadé Fọlárìnbó kìyìn Zainab Odùpé. Adénìkẹ́ Fágbùlù Àìpètẹ́. Olórí Dúpẹ́ Tìjání. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ bẹ́ẹ̀ ṣíà ẹ̀. Kẹ́ máa sọ fún pẹ́ ti ṣíà ẹ̀ kí n máa dárúkọ yín kí n kí yín. Ẹ máa kọ́mẹ̀ntì kí n lè mọ̀ pé ẹ wà lórí ètò. Gbogbo ayé wa lẹ máa ti bá wa ṣe tán. Gbogbo ayé wa lẹ máa ti là kọjá o. Gbogbo ayé wa lẹ máa ti bá wa ṣe sẹ́. Àbíbò ni. Gbogbo ayé wa lẹ máa ti là kọjá o. Àlàmì ló kún já nípa ọ̀rọ̀ rẹ̀. Àti àmì ló kún já nípa ọ̀rọ̀ rẹ̀.
fẹ́ fi gbé sísítà mi wọlé sórí ètò. Ta ni mò ń sọ̀rọ̀ ń padà àwọn náà lẹ́ ń wo àwòrán wọn lójú screen yìí. Gbajúgbajà òṣèré ni wọ́n. Ẹ ti mọ̀ bí ẹni mowó. Ẹ ṣáà mọ̀ bí bàbá ń sọ̀rọ̀ bí ká ṣeré orí ìtàgé. Lédè Ègbó àti lédè à sọ̀rọ̀ màmá Jaye Kuti. Ẹnu oníkàn ni wọ́n ti ń gbọ́pọ̀. Màmá yìí ti wà ọjọ́ ti pẹ́. Bẹ́ẹ̀ bá rí wọn wọ́n dàbí ọmọ kékeré ni. Ńṣe làwọ̀ wọn ń dán sí lójoojúmọ́. Mò ń padà bọ̀ lórí nọ́mbà yìí ná. Lúdàrẹ ló máa ń bá mi gbé àlejò wa wọlé. Yẹ́ ń pe Lúdàrẹ kó bá mi gbé wọn wọlé. Dúdú ni mí, dúdú lẹ́yìn náà dúdú. Ìbà onílé ìbàlejò ìbà lọ́mọdé ìbà lágbàlagbà tẹ́ ń dára mọ́ mi lórí ètò yìí. Màmá Jaye Kuti ń bẹ́lẹ́ agodo pẹ̀lú mi. Ẹ bá mi gbóhùn sáfẹ́fẹ́ mà. Ẹ káàárọ̀ lọ́dọ̀ yín ṣàlàáfíà lẹ́wà gbogbo lé ńkọ́. Ẹ káàárọ̀ ń bẹ̀ o. Òkè àárọ̀ làwa ṣì wà ń bí báyìí. Ẹ kúrọ̀lẹ́ níbẹ̀ yẹn ò ṣe dáadáa ni. Adúpẹ́ pẹ́ òkun ẹ kú ọjọ́ méjì mẹ́ta. Ṣàlàáfíà là bá yín. Adúpẹ́ màámi ẹ̀yin ńkọ́. Ẹ kú iṣẹ́ náà lọ́tùn lósì Ọlọ́run á máa fún wa ṣe o. Àmì àṣẹ Èdùmàrè. Káwọn èèyàn lè mọ̀ wípé màmá Jaye Kuti ló ń bẹ lórí ètò pẹ̀lú mi lónìí. Ẹ bá ń dárúkọ yín fún wọn ní kíkún. Orúkọ mi ni Jaye Kuti tí àwọn olólùfẹ́ mi dẹ̀ máa ń pè mí ní Jaye ọlá mo jẹ́. Ẹlòmíà ní olórí amọ́lẹ́gbẹ́. Ẹlòmíà dẹ̀ tún sọ wípé màmá ẹ̀. Àwọn kan dẹ̀ tún sì máa ń pè mí ní landlady. So gbogbo bọ́dẹ̀ ṣe ń pè mí pátápátá òun náà ni mo jẹ́. Jaye Kuti ló ń sọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ìṣítí lẹ́wà ní My Sweet FM nílùú London níbẹ̀ láwà tí a kalẹ̀ sí. Ìlú wo lẹ ti ń bá wa sọ̀rọ̀ mà? Láti Texas mo ti bá yín sọ̀rọ̀ ní Dallas, Texas. Ẹ jẹ́ ká ti bi pẹlẹbẹ káyé mọ́ọ̀lẹ̀ jẹ́ bí àṣà ẹ̀yin ìyá wa. Ọmọ ìlú wo gangan ni màmá Jaye Kuti? Ọmọ Ayétòrò Ẹ̀gbádùn ni mí ní ṣàlà iye wa náà. Ayétòrò Ẹ̀gbádùn. Ẹ kí àwọn tí ní Ayétòrò Ẹ̀gbádùn ẹ fi èdè ẹ fi kí wọn. Ẹ̀yin máàmí àti báàmí mò ń kí yín láàárọ̀ yẹ káàárọ̀ ní dáadáa lájú o àjíbí o èmi ọmọ yín ni o Jaye ọlá mo jẹ́ o èmi mo ní kí yín láàárọ̀ ìpè sí dáadáa lájú o àwọn oríṣi àrítẹ̀lé mú o lágbára Ọlọ́run. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ káàbọ̀ sórí ètò ọ̀rọ̀ ìṣítí lẹ́ẹ̀kan sí i. Ẹ ṣé mo dúpẹ́. Ẹ jẹ́ ń béèrè báyìí pé ó tó ọdún mélòó kan tí ẹ ti wà nídìí iṣẹ́ fíìmù yìí? Ó ti lọ bí 13 years báyìí sá. 13 years, ọdún 13. Òkú ọdún 3 kì í ṣàlejò sàárè, ọdún 13 gbáko. Bó o gangan lẹ ṣe bẹ̀rẹ̀ náà ìyá wa, bó o lẹ ṣe bẹ̀rẹ̀? Ìgbà tí ó di wípé mi fẹ́ ṣe paid employment mọ́ ni mo kàn fi mo dẹ̀ wá wò pé kí ni mo fẹ́ kí ni mo yàn láàyò kí ló mú mi kí n má ṣe tó jẹ́ pé something that I know that mo wà very very talented in mo dẹ̀ wá rí wípé iṣẹ́ acting yìí ó ti wù mí dà kí n máa produce movie. So ni mo wá fi lẹ́wọ́lọ̀ káàkiri pé mo wá bí tó ti ṣe audition yìí pé kí ni bẹ̀rẹ̀ mbẹ́ mo ti kọ́kọ́ fẹ́ máa produce movie ni ó tó di pé ọkọ mi advice ti pé ó bẹ́tà kí kọ́kọ́ sì máa act láàrin wọn náà tí bá ti wà láàrin wọn màá mọ̀ wọ́n lọ́tún lọ́sì so tí bá máa ṣiṣẹ́ màá mọ̀ wípé òkè lágbájá báyìí ni màá bá sọ̀rọ̀ tàbẹ̀dù báyìí ni màá bá sọ̀rọ̀ so audition yẹn mo lọ ìjọ tí mo dẹ̀ lọ sí audition náà ni wọ́n fún mi ní script pé mo lè bẹ̀rẹ̀ iṣẹ́ bí eré bí mo ṣe bẹ̀rẹ̀ náà nìyẹn títí di ìgbà táwa yìí náà a dẹ̀ ṣe iṣẹ́ lọ. Ẹ dẹ̀ ṣe iṣẹ́ lọ àwọn èèyàn ní kì í ṣeré Yorùbá lẹ kọ́kọ́ ń ṣe tẹ́lẹ̀ wọ́n ní òyìnbó ló dùn jù lẹ́nu yín.
lóòótọ́ ni AGN mo kọ́kọ́ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí mo ti ń ṣe soap opera because ìgbà tí mo bẹ̀rẹ̀ soap opera ni mo fi bẹ̀rẹ̀ kó tó di pé mo wá bọ́ sí ọ̀dọ̀ àwọn oní home video tolóyè elédè òyìnbó ibẹ̀ ni mo wà fà ìdí soap opera gan ni mo wà tí Sátìlíù àti Kọ́ládé Kàdẹ́ṣì ni pé kí má ṣe Yorùbá díẹ̀díẹ̀ náà pé Yorùbá dùn lẹ́nu ni náà pé mo dẹ̀ dàbí Yorùbá woman pé mo kàn lọ sọ́dọ̀ ara mi nù sọ́dọ̀ àwọn olóyìnbó dé àná lọ́dà mo ṣáà ní bí ṣe ìgbà tó ṣàyà ṣàtúnbá ṣàdìpòkè ní pé àwọn máa invite mi o so bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní invite mi àti Kọ́ládé Kàdẹ́ṣì àti sẹ́sàsì Múyìdí Sásìlíù so bí mo ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe díẹ̀díẹ̀ nìyẹn. Bàbá ní ká wò ó iṣẹ́ wo gangan ni ẹ ṣe màmá tó jẹ́ pé iṣẹ́ tó jẹ́ pé ó lókìkí tó yóò gbé yín jáde táwọn èèyàn fi mọ̀ pé tó arábìnrin tí ń jẹ́ Jaye Kuti lélẹ́yìí o tó jẹ́ tó gbé yín jáde tó fi ń hàn. Ẹni àgbélébù ni. Àgbélébù. Ẹni àgbélébù. Ẹni àgbélébù ṣé ẹ lè rántí ọdún yẹn mà. Ó ti pẹ́. a ti máa lọ sí bíi 8 or 9 years a ti máa lọ sí bíi 9 years now. Ipa wo lẹ kó ń bẹ̀ mà. Èmi ni mo ṣe ẹni àgbélébù yẹn gangan. Ẹ̀yin gangan lẹ ṣe ẹni àgbélébù. Tí mo kó wà lábàárà ilé àti èrò ọ̀nà. Gbogbo ẹni tí mo bá ti rí kò dáa ni kò sẹ́yìn kankan tó dáa lójú ẹ̀. Gbogbo ẹni tó bá dẹ̀ ti ṣe bí kọ́kàn má gbélébù bí kí wọ́n pa bí kọ́ fi ìdájọ́ kíákíá fún òun lèmi máa ń wá at the end of the day láwa rí wípé ibi gángan tí ẹlẹ́ni àgbélébù nínú iṣẹ́ yẹn ibi gángan ló yẹ kí kárátà mi gángan ló yẹ kọ́ lọ́wọ́ kí wọ́n gbá ìṣó dáadáa ilé yìí ò bá dáa tó wò dá ìdó àtọ títí dọ́mọ tí kárátà bíbí ni o àtọkọ o ìwé gan náà ló fi pọmọ pa gbogbo wọn dànù ló fi lọ́pọ̀ dànù léwu at the end of the day láwa rí wípé òun gbọ̀ngàn lẹ́ni àgbélébù. Àwọn èèyàn níbẹ̀ bá ń ṣiṣẹ́ wọ́n ní gbogbo ara lẹ fi máa ń ṣe wọ́n ní àfi wípé ẹ bá ń ṣe wípé ẹ wà ní ojú ayé tẹ̀ ń ṣe action yìí yẹn gan wọ́n ní ẹ kọ́ṣẹ́ yìí gan ni àbí ẹ ní talent ẹ àbí ẹ jogúnba àbí wọ́n bí yín sínú rẹ̀ bó ló ṣe jẹ́. Number one wọ́n bí mi sí ni náà bí ká sọ pé àjogúnbá ni because my mommy àti daddy wọ́n máa act ní church nígbà yẹn daddy mi ó ní fíìmù kan tí wọ́n ṣe nígbà tó ń lóyún third born wa tí daddy mi wá wọ́n ti bí obìnrin wọ́n ti bí mi wọ́n ti bá àbúrò mi obìnrin kan náà so oyún tí màmá mi wá nígbà yẹn wọ́n wá ṣe fíìmù kan gbà yẹn Samson Delilah so daddy mi wá sọ fún Ọlọ́run wípé tí oyún tó wà nù màmá mi ṣe mọ̀ pé báyà àti màá ṣe scan pé oyún tó wà nù màmá mi tó bọ́lọ̀ bá ṣe o tó bá fi lè di ọkùnrin pẹ́rẹ́ wípé Samson làwọn máa sọ ọmọ yẹn so ó dàbí ìgbà tó yẹ pé mo bá lọ́wọ́ àwọn tó bí mi ni they were actors you know even though táwọn bá tẹ̀ ṣe to the television àwọn náà actor ni wọ́n lọ́wọ́ ara wọn bọ̀ ayé mọ̀ wọ́n ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ David àti Solomon ní ṣe mọ̀ pé ibi tí David gbé Solomon ló wá ṣẹ̀ṣẹ̀ wá gbé ló ẹ̀ṣẹ̀ wá kọ́lé náà so òun lọ̀rọ̀ ọ̀rọ̀ mi so ìgbà tó wá di wípé mo fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ṣe mọ̀ ìgbà tẹ́mi náà lọ sí school náà mo ṣe theatre art as a borrowed course when I was doing my English ní University of Lagos yẹn nígbà tí mo tún wá sọ fáwọn èèyàn wípé mi ìfẹ́ ṣe pé díẹ̀ fẹ́ lọ máa art everybody calls mi wípé ibẹ̀ iṣẹ́ tó rí fi rán mi gangan ni mo ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ ṣe nígbà tí mo sọ fọ́kọ mi gan pàápàá pé I was going to do it he wasn't surprised nobody was surprised that I was going into acting so they were more like waiting for me to start it I was the only one that was not ready so Ọlọ́run fún mi ní talent yẹn èmi náà dẹ̀gẹ̀dẹ̀ rí iṣẹ́ mọ̀ tó bá dé ìṣe ò gbúdọ̀ kọ́ torí mo dọ́dọ̀ Abelo mo kọ́ṣẹ́ díẹ̀ lọ́dọ̀ Abelo mo tún lọ sọ́dọ̀ Prince Jídé Kòsọ́kọ́ àgbà tí mo kúrò ní AGN nínú mo tún lọ wo báwọn tiwantiwa náà ṣe ń ṣe ní ìkọ́ dédé jáwọ́ mo lọ sọ́dọ̀ àwọn tó jẹ́ ọ̀gá mo tún lọ sọ́dọ̀ wọn lọ wo báwọn náà ṣe ń ṣe kó tó di pé mo kúkú wá bẹ̀rẹ̀ kọ̀ọ̀kan ní ti Yorùbá. Ó dà ẹ ṣeun ẹ kú àtótónu Màmá Jaye Kuti ló wà lórí ètò pẹ̀lú wa fún ẹ̀yin tí ẹ ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí mò ń bọ̀ ná ìṣẹ́jú kan. Bíríkánì sí là ń gbé. Tó gbà fún àwọn bí o. Áfíríkà motherland ilé ní ilé ń jẹ́.
màmá o ó tó bàbá ní kàkà ní míní méjì fíìmù tó ti ọwọ́ tí gangan jáde yóò ti tó mélòó yàtọ̀ sí àwọn ilé tẹ ẹ̀ṣẹ̀ kó wá o tó sì ń gbóná fẹlifẹli yóò ti tó mélòó láti ọwọ́ yín gangan. látọwọ́ mi ṣe ó ti gbé mẹ́jọ. torí kí n tó gbé ọ̀rọ̀ mi àti olórí amọ́lẹ́gbẹ́ wá tí mo wá premier yìí mo ti ṣe 3 sílẹ̀ kí n tó wá fún premier yìí so but àwọn mo tí ì máa pariwo ẹ̀ báyé gbọ́ ni but right now because lẹ́yìn olórí amọ́lẹ́gbẹ́ yìí sìn àti ọ̀rọ̀ mi ìyẹn máa bọ́ sí market àmàtà so àwa àtúkù 3 tí mo ṣe sílẹ̀ 3 yẹn mo ṣe láàrin bíi 20 days mo tó di pé mo travel wá sí UK pẹ̀lú US yìí so mo fẹ́ ti bá padà sílé sìn ìyẹn la tún máa bẹ̀rẹ̀ sí ní ṣe àti máa ṣẹ̀ṣẹ̀ tún máa gbé káàkiri. ọ̀dà fún àǹfààní àwọn tó jẹ́ wípé wọn tí ì wo àwọn fíìmù yẹn ṣé a lè dárúkọ àwọn fíìmù tó jẹ́ pé ó ti ọwọ́ yín jáde fún àǹfààní àwọn tó jẹ́ wọ́n nífẹ̀ẹ́ láti wò. èmi ni mo ṣe ẹ̀wọ̀n láàfin ìtàn kọ́kọ́rọ́ ìjẹ ẹni àgbélébùú Jaye ọlá ni mò ń jẹ́ ọ̀rọ̀ mi olórí amọ́lẹ́gbẹ́ ọlọ́run òṣèbí ọmọlàkejì then ó wá nìkan tí mo fẹ́ change title ẹ̀ torí nígbà tá à ń ṣe kádàrà la pè nígbà tá a wá gbogbo àná lọ́dà àrígbẹ́yàn kan ti lu kádàrà so mi tí wàá mọ nǹkan tá a máa change kádàrà yẹn sí but the working title is kádàrà yẹn lára àwọn ọmọ 3 tí mo ṣẹ̀ṣẹ̀ ọlọ́run òṣèbí ọmọlàkejì pẹ̀lú kádàrà 3 tí mo ṣe sílẹ̀ nìyẹn tí máa délé bẹ̀rẹ̀ sí ní advertise but we are likely to change the title of that one that is kádàrà. ó dà màmá ìbéèrè kan wà tí àwọn èèyàn ń béèrè wọ́n ní ìhà wo ni ọkọ yín kọ síṣẹ́ yìí nígbà tí wọ́n rí i pé ẹ̀yin gẹ́gẹ́ bí arẹwà obìnrin ní gẹ́gẹ́ bí iṣẹ́ tẹ̀ ṣe olórí amọ́lẹ́gbẹ́ arẹwà obìnrin ní ẹ̀sìn pé ara àwọn ọkùnrin ní ara wọn lè ṣe ọmọ gbóná díẹ̀ ìyàwó ni àwọn dáàdì kọ sí náà. ṣàgbọ́ béèrè mi wá. iṣẹ́ tí mo ṣe because ẹ mọ̀ pé kó tó di pé mo like I said kó tó di pé mo bẹ̀rẹ̀ nígbà tí mo sọ fún wípé mo fẹ́ lọ máa act or that I wanted to start to produce movie my husband was not shocked he wasn't surprised so ó kàn wo bí ìgbàdá pé n tó yẹ kó ti ṣe tẹ́lẹ̀ náà nìyẹn so ó wà supportive lóòótọ́ ṣe mọ̀ kò lè má sí láàrin ọkọ àtìyàwó kò lè má sí nǹkan tá à ń pè ní misunderstanding àwọn ọgbà táwa náà máa bínú síra wa tàbí kájà tàbí kí ló bí wípé òkè location yẹn ò tiẹ̀ ní lọ lẹ́nu tàbí kí wọn location kó pè mí kó ní wo ó location ọlọ́jọ́ 7 tó ló lọ. lẹ́ni ọmọ wa gbẹ̀tẹ̀ tí màá máa pa àwọn èèyàn tí mo mọ̀ tán close mọ̀ pé bá ń bẹ̀ kí n ti parí iṣẹ́ oníṣẹ́ àlọ́ àwọn ọgbà bẹ́ẹ̀ yẹn máa ń wà but ní in a 90% ọkọ mi support mi lórí ẹ̀. wọ́n support yìí. ó dà ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa share program yìí bẹ́ẹ̀ yín kọ́mẹ̀ntì ni mo rí bẹ́ẹ̀ ṣe ń share ẹ máa share ẹ jẹ́ kó yé wọn pé àmọ́ Jaye Kuti ló ń bẹ lórí ètò lónìí pẹ̀lú My Sweet FM la wà nílùú London ibẹ̀ la ti ń dá gẹlúgẹlú tá à ń rọ̀ bí òwe mò ń bọ̀. I have my pride. Mo dúpẹ́ ẹlẹ́dàá tó dá mi ní dúdú. Tó gbà fún àwọn mi o. Màmá àwọn iléèbó a máa pè nǹkan kan ní challenges táwọn Yorùbá a máa pè ní àwọn àdójúkọ bí ìṣòro fẹ́rẹ́fẹ́ kí ni bó ni àwọn àdójúkọ tẹ́ ẹ ti rí nínú iṣẹ́ yìí. Ìyàwọn èyí tèmi rí tó pọ̀ jù tí mo lè sọ pé kíní òun náà ní gbogbo ká fi lélẹ̀ lóṣù kan torí iṣẹ́ yẹn ṣe mọ̀ pé tọ́lọ́run bá fún èèyàn níṣẹ́ tó jẹ́ṣẹ́ orí èèyàn. Bẹ́ẹ̀ni. Sometimes ó máa ń easy fún mi Ọlọ́run ò jẹ́ kí n pàdé ìṣòro tó kọjá ẹ̀mí mi nídìí iṣẹ́ Ọlọ́run ò dẹ̀ ní jẹ́ kí gbogbo wa kárírú ẹ̀ lágbára. Àmín àṣẹ Èdùmàrè. Àwọn nǹkan tó máa ń jẹ́ pé wàhálà fẹ́mi tí mo rí bíi challenge tó fi pé nígbà tí mo bá máa nídìí láti kúrò nílé láti fún odidi oṣù kan ṣé ń gbọ́ mi ṣá. Mo ń gbọ́ yín mà kétékété là ń gbọ́ yín. Tó dá gbà mí oṣù kan because iṣẹ́ wa yìí mo máa ń kó nílé fóṣù méjì ń gbà mí nítorí pé mo fẹ́ lọ sí so ibi tí àwọn challenges tèmi wà ò ní wípé having to leave the children for two months and the husband
so ó máa ń jẹ́ àkọsẹ́ pé gbà mí ti bá wà ń ṣe mo lè má lè concentrate gbà mí. bẹ́ẹ̀ni. ẹ̀bọ̀ mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún màmá tí mo ní torí àwọn nọ́mbà mi dúró táwọn ọmọ mi. so ọkọ mi náà dẹ̀ understand but it's a great challenge that you have to leave the home for a month or two. bẹ́ẹ̀ni. it's a great challenge. ó dà ẹ kú iṣẹ́ takuntakun tí ẹ̀ ń ṣe kí nìkan tẹ̀ ṣe pòpọ̀ wá báyìí tẹ̀ gbé wá fáwọn èèyàn l'Amẹ́ríkà. ọ̀rọ̀ mi ni pẹ̀lú olórí amọ́lẹ́gbẹ́. ọ̀rọ̀ mi èmi tí àmọ̀ ló bóyá ọ̀rọ̀ mi lẹ pé omi mọ̀ pé ọ̀rọ̀ mi ni o. ọ̀rọ̀ mi ni o my wealth. my wealth pẹ̀lú olórí amọ́lẹ́gbẹ́. iṣẹ́ yìí mo fẹ́ kẹ́ sọ̀rọ̀ nípa iṣẹ́ yìí fẹ́rẹ́fẹ́ méjèèjì ẹ̀ẹ̀kan tí ẹ̀ sọ ń pẹ̀ ní ìgbà wo lẹ ṣiṣẹ́ yìí kí ni nǹkan tẹ́ ẹ rò tẹ́ ẹ fi mú táìtù àwọn iṣẹ́ yìí àti wípé àwọn wo ni ó kópa díẹ̀díẹ̀ nínú rẹ̀ ẹ kàn bá wa ṣe ní ṣókí káwọn èèyàn lè mọ nǹkan tí wọ́n fẹ́ wá fún torí mo dọ́pẹ́ yìí ṣe premier káàkiri káwọn èèyàn lè jáde ni wọ́n mọ̀ wípé iṣẹ́ tẹ́ ẹ gbé wá kì í ṣiṣẹ́ kékeré iṣẹ́ tó jẹ́ pé wọ́n láti dìde ni káwọn náà tọwọ́ bà pò kán wá síbẹ̀ kán wá yẹ yín sí ẹ bá mi yànnà náà rẹ̀ ní fẹ́rẹ́fẹ́ fáwọn èèyàn wa. ọ̀rọ̀ mi ní ṣókí ojú wípé a ṣe àfihàn ẹni tó ta fà sókè tó yí odó borí tí ó mọ̀ pé tí ọba yìí ò bá ti ẹ̀rọ òun tọ̀run wò ó túmọ̀ sí wípé ẹ̀kọ́ ogún ọdún ó lè padà wá jóyàn. Fúnṣẹ́ Adéolú àti Bímbọ́ Ṣì Madam Ṣàjẹ Lateef Adédìméjì Bídèmí kò sọ kọ́ Adémọ́lá Àdìsá tún bàbá àti àwọn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ lọ àtẹ̀mí fúnra mi la kópa nínú yẹn. àwọn òṣèré jàǹkàjàǹkà. ó kọ́kọ́ wa lẹ́kọ̀ọ́ wípé gbogbo ta bá ṣe lé ní èrè ń bọ̀ lọ́la. What goes around comes around. Nínú olórí amọ́lẹ́gbẹ́ ńkọ́. Nínú olórí amọ́lẹ́gbẹ́ yẹn ni àdéhùn. Ṣé rí àdéhùn bẹ́ẹ̀ láti pé kẹ́hìn sọ fún yàn wípé jọ̀ọ́ mò ń padà bọ̀ àdéhùn ni mo máa padà wá. tó bá di lọ́la màá pè ẹ́ mo fẹ́ fún ẹ ní nǹkan àdéhùn ni. jọ̀ọ́ gba ọmọdé yìí tó bá di lọ́la màá fún ẹ ní yòókù. Ìyẹn dá lórí pé ká máa ṣàdéhùn tá a mọ̀ wípé àwọn àdéhùn làdéhùn jẹ́ bó tilẹ̀ hùn kó kéré tó àdéhùn ni. Bẹ́ẹ̀ni. Wípé òkè mò ń bọ̀ jẹ́ sáré mú nǹkan nu mọ́tò tó bá wọnú mọ́tò yẹn tó gbabẹ̀ lọ tó padà wá bẹ́ẹ̀ ni tó bá yẹ àdéhùn ni. Bẹ́ẹ̀ni. Ó dẹ̀ ní repercussion. So ìyẹn jẹ́ ká mọ̀ nípa wípé àdéhùn tá a máa ń ṣe tá a máa kọ̀rọ̀ wípé mo ti sọ náà nìyẹn mi ò lè ṣe. Nígbà míì it doesn't go well ó máa ń boomerang nígbà míì. Gbogbo ẹni tá a bá ṣàdéhùn fún gbogbo ń tá a bá sọ ẹ jẹ́ ká máa tẹ̀lé. And if at the end of the day náà tá a bá dẹ̀ lè make ẹ jẹ́ ká sọ fẹ́ nìyẹn pé má bínú owó báyìí tí mo ní mo fẹ́ fún ẹ̀kọ́ báyìí tí mo ní mo fẹ́ ṣe má bínú wípé at this time ó rí báyìí kẹ́hìn communicate kẹ́hìn jẹ́ kẹ́ni yẹn mọ̀ wípé kò ní ṣe é ṣe o yìí pé kó wá ṣàdéhùn kó wá wò pé wọ́n ní ẹ̀ kí wọ́n walk away. kò ní tàn wá máa fọkàn sí i. Àwọn tó dẹ̀ kópa bẹ́ẹ̀ ni Akin Lewis Láre Balógun tí wọ́n wà lọ́dọ̀ yìí sì níbẹ̀ èmi fúnra mi Madam Ṣàjẹ Londona Abra Balógun àwọn actors wá pọ̀ àwọn àgbà òṣèré Àìná Gold wọ́n pọ̀. Màmá o wọ́n ní àwọn sítórì yìí tẹ́ mọ́ ń kọ wọ́n ló máa ń le wọ́n ní ìtàn tó yẹ pé ó ní ìtumọ̀ ní bóun ní inspiration ṣe ń wá àwọn ẹ̀mí wo ló máa ń gbé àwọn ìtàn ìwà fún yín tẹ́lẹ̀ bá sùn ní àbí báwo. Ìgbà míì mo kàn máa ń dédé rò ní irú ẹni àgbélébùú sí mo kàn dédé rò ní irú ẹ̀wọ̀n láàfin mo rí sórí yẹn lọ́wọ́ àbúrò mi mo wá kà mo wá ní àmúláìkẹ́ àwa bí ó dìde lórí irú ọ̀rọ̀ mi sì èèyàn yẹn ló mú sórí ara ẹ̀ wá. Jayé ọlá ni mo ń jẹ́ sórí ara mi pẹ̀lú fíìkì mo kàn ọdẹ nígbà tí mo ń ṣàbíkú ní kékeré mo dẹ̀ tún wá fi díẹ̀ kún tó fi jẹ́ fiction. Jẹ́ nínú olórí amọ́lẹ́gbẹ́ àròkọ nìyẹn ọ̀rọ̀ mi yẹn ni ìtẹ́yọ̀kan ló mú sórí yẹn wá tó nípa ọ̀rọ̀ ilé ayé òun ni òun mo ṣe ṣe pè ní ọ̀rọ̀ mi my wealth. Ọ̀rọ̀ mi ló yẹ kó jẹ́ but mo mọ̀ọ́mọ̀ change sí ọ̀rọ̀ mi. Ọ̀dà ẹ ṣeun ẹ jẹ́ ń fáwọn èèyàn. Àwọn yòókù náà tí mo dẹ̀ ṣe mo jókòó rò ní bí ọmọlàkejì mo jókòó rò ní
ọlọ́run ò ṣe bí mo jókòó rò ni kádàrá mo jókòó rò ni akọ̀wá náà ni màá dẹ̀ máa kọ́lẹ̀. Ó dáa kó tó gbé ẹ lọ lórí ètò yẹn jẹun fún èèyàn méjì péré láyè kí wọ́n kàn kí ẹ fẹ́ gbóríyìn fún màmá wa ni ẹ fẹ́ kí wọ́n ni ẹ fẹ́ béèrè ibi tí wọ́n ti fẹ́ ṣe àwọn premier tó kù lé ẹ pe nọ́mbà yìí náà +442035197611 mo ṣí ojú òpó lẹ̀ +442035197611 ẹ tún lè pe +13152035498. From north to south. Ẹ fẹ́ sáré kí màmá wa. African continent. Ẹni kan méjì mẹ́ta tẹ fẹ́ béèrè lọ́wọ́ wọn ni. Ẹ bá mi gbé kọ̀ náà tó bá ti wọlé wá. Hello the caller. Tó wà speaker. Hello the caller. Orúkọ yà àti ibi tẹ́ ẹ ti ń pè wá. Honorable Olúọmọ Balógun láti ìlú o láti ìlú Cairo ẹ bá wa gbóhùn sókè díẹ̀ ẹ jọ̀ọ́. Àmì àṣẹ ìdùnnú ìṣàlàfíà lẹwà gbogbo lé ńkọ́. Ẹ fẹ́ kí màmá Jaye Kuti àbí. Màmá Olúọmọ Lámilékan Balógun ló kí láti ìlú Cairo wọ́n ní ẹ mọ àwọn dáadáa. Àwọn náà ń kí yín. Ẹ ká sọ ẹ lẹ́bẹ̀ ò ṣe dáadáa la bá yín o ẹ ṣe ọkú ẹ kú fẹ́ Ọlọ́run á máa nífẹ̀ẹ́ yìí náà lágbára Ọlọ́run. Ẹ ṣé mo dúpẹ́ sà. Ẹ ṣeun Olúọmọ. Ẹ ṣé gan ni. Àmì àṣẹ Èdùmàrè kò ní bàjẹ́. Àmín àmín àmín. Ẹ ṣeun. Ẹ ṣeun. Ẹ ṣé gan ni. Ó dà ẹlòmíì tó ti wọ ojú òpó yìí ẹ bá mi gbé. Most University. Láti ìlú Amẹ́ríkà +13152035498. Honorable Olúọmọ Lámilékan Balógun ló pè láti ìlú Cairo. Wọ́n ṣe àdúrà fún màmá ni wọ́n dẹ̀ commemorate effort yìí. Ibẹ̀ yẹn jìnnà gidi la ṣùgbọ́n clearly. Láti ìlú Cairo lọ́hùn-ún títí dé UK. Ẹ jẹ́ ìgbà pé kọ́ sí +13152035498 láti ìlú Amẹ́ríkà. Láti ìlú UK +442035197611. Ẹ fẹ́ gbóríyìn fún wọn ni ẹ fẹ́ kí wọn ni kò sí wàhálà. Ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ètò náà mo rí gbogbo yín. Mo kí sísá mi Dr. Comfort Momo láti ìlú UK. Adúní Adé ẹ ṣé Adédayọ̀ Mojísọ́lá Afúyẹ́. Sherifa Ṣófọláhàn ẹ ṣé. Wọ́n ní I love you always ma, you are always pretty. Sherifa Ṣófọláhàn ló ń kí màmá. Africa motherland ilé ní ilé ń jẹ́. Sherifa Mo dúpẹ́ ẹlẹ́dàá tó dá mi ní dúdú. Ọ̀dà kí n tó ní kí màmá wọn lọ lórí ètò yìí. Ìbéèrè kan nǹkan kan wà tí màá ní kí ẹ bá mi ṣe. Àwọn kan wà tó jẹ́ wípé kó tiẹ̀ tó di pa lọ síbẹ̀ àwọn ibi tẹ́ ti ṣe premier àti àwọn ibi tẹ́ ti fẹ́ ṣe premier yìí
káwọn èèyàn jáde wá kán wá wo iṣẹ́ yìí. Mo fẹ́ kẹ́ bá mi sọ bẹ̀ fáwọn èèyàn wa wọ́n ti ń béèrè pé ibo ni àti pé déètì wo gan ni. Actually gbogbo àwọn premier yẹn lẹ́yìn tí mo kúrò ní UK mo ṣe ti Dallas lẹ́yìn Dallas ni mo lọ sí Indianapolis tí mo lọ ṣe lẹ́yìn Indianapolis la lọ sí Maryland gbogbo ẹ̀ láti wá parí báyìí a parí ẹ̀ ní August 4th èmi fúnra mi ti ń dẹrù àti padà sí Nàìjíríà báyìí. pé ẹ ti fẹ́ mọ̀ lọ Nàìjíríà ni. a ti ń dẹrù báyìí. táwọn lérò wípé ẹ sì lò bí oṣù bíi méjì sí. kí ló dé ẹ fẹ́ ká ṣiṣẹ́ mọ́ ni. wọ́n mi ò ní ìwé ìlú bíi bọ́ mọ̀ pé nǹkan kan tí mo jẹ́rìí yín sí pé bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀ yẹn ẹ̀ tún ti sáré po nǹkan kan pọ̀ mọ́ra ń bẹ̀ tó yẹ pé ẹ̀ mú lọ Nàìjíríà mo mọ̀ pé kì í ṣe pé rọ́ ni mo pa. No, not at all I didn't do that. I didn't come to work at all. Premier ni mo torí ẹ̀ wà àmì tí ẹ̀ ṣiṣẹ́ rárá. kì í ṣe pé ẹ sáré mú nǹkan pọ̀ lábẹ́lẹ̀ tẹ́ fẹ́ mú lọ Nàìjíríà tẹ́ sáré yabi sí mẹ́rin bíi márùn kan. irọ́ not at all mi ò sáré kun kankan tí n bá máa ṣe máa farabalẹ̀ ṣe ni nínú ọ̀rọ̀ mi sì mi ò sáré kó ńgbà tí mo wá sí UK mo ti díwà shoot nínú ọ̀rọ̀ mi torí mo shoot ní UK ń bẹ̀ ọ̀ pé opportunity pé mo sáré wá jẹ́ sáré kun kọ̀kọ̀ yẹn gbogbo yẹn nígbà mi kò kí ń really wà nice in the movie because ó máa ń wà obvious pé èèyàn kàn sáré mú kọ̀kọ̀ èèyàn sáré mú kọ̀kọ̀ ẹni tí mo fẹ́ gbọ́ lẹ́nu yín náà rẹ̀ ṣàǹfẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin wọ́n bá ti lọ́bọ̀ unit wọ́n sáré wá sí Amẹ́ríkà wọ́n sáré wá sí UK wọ́n sáré púpọ̀ mọ́ra wọ́n lọ jùlẹ̀ nu ilé náà nìyẹn ló bá dẹ̀ dọ̀bẹ̀. No. Kò kí n balance. It's never been okay for me. Because any film only the better of farabalẹ̀. Tó bá prepare to shoot, wà á ti mọ̀ pé okay, I am prepared to shoot, we have come to shoot. But pé mo wá ṣe premier mo tún wá sáré kó nǹkan kí ni mo sáré kó bí? Tí mo ṣe sáré kó bẹ́ẹ̀ yẹn náà. Ó dáa ṣeun adúpẹ́. Gbogbo aláṣẹ àti ìdá iléeṣẹ́ My Sweet FM nílùú London wọ́n kí yín pé ẹ ṣeun pé a pè ní ẹ dá wa lóhùn. Kó tó wá di pé ẹ lọ àwọn kan wà tó yẹ pé nídìí iṣẹ́ yìí ó tiẹ̀ ti sún wọn àwọn kan wà tó yẹ pé àwọn náà sì fẹ́ dàbí ti àwọn náà ń tiraka màmá kí ni ìmọ̀ràn yín fún wọn pẹ̀lú ìrírí tiyín kí ni ìmọ̀ràn tẹ́yìn gan ní fún wọn. Because I thank you for the consideration. Wípé ẹ̀pọ́n mi lé Ọlọ́run Olódùmarè a máa pẹ́yìn náà lé lágbára Ọlọ́run iléeṣẹ́ yóò dẹ̀ ní jóná lágbára Ọlọ́run bá ṣe wá tá à ń bá yí bẹ́ẹ̀ náà la máa bá yín lálàáfíà lágbára Ọlọ́run ẹ fi lálàáfíà ẹ fi gbowó lágbára Ọlọ́run ẹ ní ṣàṣetì bẹ́ẹ̀ ṣe sọ́nà Ọlọ́run a máa gbà àwọn tó dẹ̀ ń gbọ́ yín náà ètí wọn ò ní di lágbára Ọlọ́run a máa gbọ́ yín sí rẹ̀ fún gbogbo èèyàn tó jẹ́ ṣẹ́ríṣẹ́ ń gbà mí gbogbo nǹkan tá à ń ṣe láyé gbà mí èèyàn máa ṣe dé lẹ́bù kan tó yẹ pé èèyàn máa fẹ́ bílẹ̀ pé owó ti sú mi mi ò ṣe mọ́ ṣe rí wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ ó tó ṣe bí òwe. ẹ ń bá forí tí dòpin bẹ́ẹ̀ ni. wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣoníṣẹ́ àfẹni tó bá ṣe dòpin. bẹ́ẹ̀ni. ẹ̀yin ò gbúdọ̀ jẹ́ kó rẹ̀yàn ni kò sí ohun tí kì í rẹ̀yàn. iṣẹ́ tó ń sì jù láyé nǹkan tó bá fún yàn pé kẹ́yàn ṣe kó máa rẹ̀yàn náà. bẹ́ẹ̀ni. so but èèyàn lẹ́yìn máa fún rẹ̀ ní èèyàn máa gbàrẹ̀ èèyàn níyànjú níndò wípé tó agbúdọ̀ máa ṣe lọ náà Ọlọ́run ò ní jẹ́ kó rẹ̀ gbogbo wa gbogbo àwọn tó dẹ̀ ń wo iṣẹ́ yìí náà ní iṣẹ́ pé àwọn fẹ́ ṣerú ẹ̀ mo fẹ́ dàbí lágbájá mo fẹ́ dàbí tàbẹ̀dù kọ́ ní onílé ayé o èèyàn máa ń béèrè lọ́wọ́ ara ẹ̀ náà lákọ̀ọ́kọ́ kó tó ní lágbájá kó tó ṣe bí tàbẹ̀dù pé ṣé mo lè ṣe bí lágbájá tòótọ́ ṣé mo lè ṣe bí tàbẹ̀dù torí ọ̀tọ̀ lórí tí gbogbo wa gbé wáyé bọ̀tẹ́yàn bá ti yàn láàyè wípé nǹkan tóun fẹ́ ṣe lélẹ̀ tẹ́yàn dẹ̀ fi Ọlọ́run tì tẹ́lẹ̀ ti fọlọ́run tì èèyàn á dẹ̀ wá ní àforítì torí kò sí ẹnì kan rí bó ṣe wà yẹn kò fẹ́ kéèyàn ṣe òun. bẹ́ẹ̀ni ó tọrọ lẹ́sọ̀. kò fẹ́ kéèyàn ṣe òun rárá èèyàn náà ló máa wá àti ṣe nǹkan rí. so èèyàn máa fi máìdì ẹ̀ sí èèyàn afọ́kun ẹ̀ sí ẹ̀yìn pẹ̀lú àtìlẹ́yìn Elédùmarè mo mọ̀ pé èèyàn adébẹ̀ torí bá tèmi náà bẹ̀rẹ̀ èmi náà kàn wò pé ṣé mo really fẹ́ ṣe kìíní ṣá am I really ready to do this mo béèrè lọ́wọ́ ara mi mo á rí pé yes ó wù mí ṣe I want to do it mo wá forí tì nígbà tá a bẹ̀rẹ̀ náà ó dáwọn ibìkan tó jẹ́ pé ó sú wa ó rẹwà tó jẹ́ pé mo fẹ́ wò pé ó jẹ́ ń para sílé jáde ṣé máa lè ṣe kínní mọ̀ nítorí lọ́la wípé mo ti wà dìtà mi bá I'm going to do it mo níbi tí mò ń lọ bẹ̀ mi ò ṣe jẹ́ kó sú mi ní jẹ́ kó sú yẹn ní jẹ́ kó rẹ̀ ẹ máa forí títí tí Ọlọ́run á fi gbé yín débi rẹ̀. ẹ ṣe àdúpẹ́ mà àwọn olólùfẹ́ yín wà lórí ètò wọ́n kí yín ní mẹ́sàn-án ní mẹ́wàá èyí tó wá yà mí lẹ́nu tó bò lẹ́ wá ṣiṣẹ́ tó yẹ pé àwọn olólùfẹ́ yín kàn wá jà àwọn èèyàn fẹ́ràn yín gan gidi tí ì ṣe kékeré fa.
mo fẹ́ sọ pé ọlọ́run náà ló fìfẹ́ mi sí wọn lọ́kàn because ṣe mọ̀ pé gbogbo àwọn tó nífẹ̀ẹ́ mi mi ò rí wọn rí èmi ò mọ̀ wọ́n nǹkan tẹ́mi kàn ṣe ni pé èmi kàn try láti ṣe the best that I can from my angle as an artist because ẹni iṣẹ́ yìí ó máa ń fún mi láyọ̀ tó pọ̀ then ní ẹni tí ọ̀rọ̀ mi dàbí ẹni tí yà ti jẹ́rí ni tàbí tẹ́bi ti parí iṣẹ́ mọ̀ kó tó bá róúnjẹ àmọ̀yí ẹ̀. bẹ́ẹ̀ni so mo jẹ́ èèyàn kan pé ibi tí mo ti ń bọ̀ ó lágbára gan so nígbà tọ́lọ́run fi iṣẹ́ yìí kẹ́ mi mo mọyì ẹ̀ gan so ló fi jẹ́ pé mo máa ń fara ṣe mo dẹ̀ máa ń rí bí ìgbà tó yẹ pé bóyá mo jẹ́ oníwàásù tó jẹ́ pé this is the only way tẹ́bi náà lè fi ṣe wàásù fáwọn èèyàn láti kọ́ ẹ̀kọ́ kan tàbí kejì so ló fi kúndùn àbí báwo lẹ́yìn ilẹ̀ ṣe ń sọ. ẹ ṣe mú lọ́kùnkúndùn bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ni. àti àtìlẹ́yìn Ọlọ́run ṣe mọ̀ Ọlọ́run Elédùmarè tó dẹ̀ jẹ́ kọ́ nífẹ̀ẹ́ mi Ọlọ́run Elédùmarè abáfídé pẹ̀tù wọn náà. bẹ́ẹ̀ni Ọlọ́run wá ní jẹ́ ìjọra mi lójú. àmì àṣẹ Èdùmàrè. Ọlọ́run ní jẹ́ ìjọra mi lójú. àmì àṣẹ Èdùmàrè. àmì àṣẹ mi ò ní ṣàṣìṣe lójú gbogbo wọn mi ní dídàkudà. àmì àṣẹ Èdùmàrè. Ọlọ́run Elédùmarè á jẹ́ kí n máa rí wọn báwo wọn ò ní fojú sunkún mi lágbára Ọlọ́run. àmì àṣẹ Èdùmàrè. nífẹ̀ẹ́ mi yẹn Ọlọ́run á bá mi nífẹ̀ẹ́ wọn tọkàntọkàn. àmì àṣẹ Èdùmàrè. màmá o ẹ bá a sọ fáwọn èèyàn pé ètò Ọmọlójú Olódùmarè tí à ń pè ní ọ̀rọ̀ ìṣítí ní My Sweet FM ibẹ̀ làwọn ẹ bá sọ fún àdúgbò kọ́ máa gbótò ìdàdà ètò Ọmọlójú Olódùmarè ní ọ̀rọ̀ ìṣítí la pè é ní My Sweet FM. Olódùmarè. ẹ̀yin èèyàn wa ní ìdílé toko ètò Ọmọlójú Olódùmarè ní Sweet FM ẹ jọ̀ọ́ ẹ máa bá wa gbọ́ ẹ máa bá wa wò ibẹ̀ ní gbogbo oríṣiríṣi tíṣẹ́ táwa náà ń ṣe ibẹ̀ láti máa lẹ́tí máa gbọ́ wípé òkè àtúntì ṣe gbá àtúntì ṣàwo gbogbo àwọn ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lórí ètò yìí náà ni àti ètò ìṣítì náà láti máa ṣíra wa létí láti máa jẹ́ ká máa mọ̀ ní orí Sweet FM ẹ jọ̀ọ́ ẹ máa bá wa jókòó tí ẹ máa bá wa gbọ́. ẹ ṣeun mà gbogbo lọ́gàlọ́gà ní iṣẹ́ My Sweet FM àtàwọn tájọ ń gbóhùn sáfẹ́fẹ́ pápátá àtàwọn ọlọ́wọ́ bọ́tìnì wa àtàwọn ẹnjìníà tó wà nínú stúdíò ń bí àtàwọn amójú ẹ̀rọ pápátá ni wọ́n ní ká kí yín pé ẹ ṣeun pé a pè yín pé ẹ jẹ́ àwọn ní tí a bá pè yín gbà mí. èmi náà kí ẹ ṣe mo dúpẹ́ o ẹ kú àdúró tí o ẹ kú iṣẹ́ o. àwọn náà ń gbọ́ wọ́n ní ṣe tí a bá pè yín gbà mí wọ́n ní ṣe ẹ jẹ wà bàbá pè yín gbà mí. lágbára Ọlọ́run ọba eléyìí kan ó dùn mí pé mi ò lè go on Skype because nọ́mbà tí mò ń lò yìí ọ̀tọ̀ ni ẹni tó gba nọ́mbà yẹn fún mi òun tàbí ló register so that's why. ó dáa but èmi ò dẹ̀ kí n sí ní Skype ẹ mọ̀ pé báwọn Skype àwọn èèyàn máa disturb wọn fẹ́ rójú mi wọ́n fẹ́ rójú mi wọ́n fẹ́ rójú mi òun ni mo ṣe mọ̀ọ́mọ̀ máa ní. bẹ́ẹ̀ni tẹ́ bá ti wá London lágbára Ọlọ́run ọba èmi náà máa pè yín àátúnjọ gbogbo ẹ̀kọ́ náà nínú studio My Sweet FM pẹ̀lú àṣẹ Èdùmàrè. No problem. I will let you know when I'm coming. I think I'm going to come soon. Màmá bó lẹ ṣe sọ pé èdè èbó dùn lẹ́nu yín tẹ́ bá tún sọ Yorùbá náà tún dùn lẹ́nu yín bó lẹ ṣe ṣe. Yorùbá ẹ mọ̀ àwọn tó bí mi ìjìnlẹ̀ Yorùbá kí wọ́n ẹ mọ̀ dẹ̀ gbá ẹ mọ̀ pé mo gbá tòrò díẹ̀ gbà mo máa ń kiri àkàrà ẹ̀gúsí fún. àyìn náà gbáyé tòrò. èmi àmọ́ kiri àkàrà ẹ̀gúsí èmi àmọ́ kiri róbó káàkiri. lóòótọ́ nímọ̀ kiri nímọ̀ tà bó ṣe máa ń tà gan wọ́n bá ti gbé lébi lórí báyìí mọ̀ tà. Ọlọ́run kábíyèsí Ọlọ́run. yóò fà tó fi jẹ́ pé àgbọ̀ Yorùbá yìí náà. kábíyèsí kàwé náà ní tátàtà Ọlọ́run jẹ́ àgbọ̀ èèbó náà díẹ̀díẹ̀ náà Ọlọ́run jẹ́ ká mọ̀ rí sọ. àmì àṣẹ Èdùmàrè ẹ ṣeun adúpẹ́ mà á máa rí yín bá iṣẹ́ yín kò ní díṣẹ́ pẹ̀lú àṣẹ Ọlọ́run bá mi dùn à òkìkí yín tó ti kàn káàkiri àgbáńlá ayé tó tún ṣe nǹkan káàkiri èṣù ò ní já wálẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ọlọ́run bá mi wà mọ̀ fìṣọ́ rẹ̀ ṣọ́ yín tilé tẹbí tará tọmọtọmọ ti gbogbo iṣẹ́ tẹ̀ ń ṣe àlùbáríkà ọmọ wọnú iṣẹ́ yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. à ń bẹ bá fẹ́ ṣe fíìmù gbà mí ẹ pè mí náà èmi náà fẹ́ ṣe fíìmù o. ó ti tẹ̀ ti dà ẹ mọ̀ pé tá a bá jọ ṣe á lè yí sí fún yín láti máa bá mi polówó. mi ì ní lè gbowó. olùtẹ́yìn náà máa fẹ́ káyé rí ẹ wọ́n máa ń pè lójú. mi ì ní lè gbowó. mi ì ní lè gbowó. mi ì ní lè gbowó. owó kí lẹ fẹ́ gbà nígbà tó ṣiṣẹ́ yìí. ó dẹ̀ ṣe mà God bless you ma ó dẹ̀ bá mi kí o gbólé o. ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Victoria overcome Adigun tó fún wa náà ní àǹfààní láti bá yín sọ̀rọ̀. No problem. ẹ ṣeun adúpẹ́ mà Tèmítọ́pẹ́ Isa Ibrahim Top Protect Entertainment láti ìlú London. àwọn tèmi gangan nù Top Protect bàbá o bóyá tọpẹ́. wọ́n wà lórí ètò
wọn kì àwọn ti Canada wọn yapa àwọn ti America wọn yapa láti ìlú Cairo ni wọ́n ti pè wọlé lẹ́ẹ̀kan tí wọ́n ti ń gbádùn yín àwọn ti Manila ní Philippines àwọn náà ò sùn aago 12 òru ni wọ́n wà báyìí torí tiyín náà ni wọ́n ṣe sùn. àwọn ti Sydney ní Australia ààrẹ ọmọ ẹgbẹ́ Yorùbá nílùú Australia Abímbọ́lá Sùmọ́lá àwọn wà lórí ètò pẹ̀lú àwọn ìbá yín sọ̀rọ̀ aago 2 òru làwọn wà nílùú Sydney ní Australia àwọn náà ò sùn. ní China kẹtún lè mọ̀ Kẹ́ni Àjíbọ́lá nílùú China aago 12 òru ni wọ́n wà báyìí wọ́n ò sùn torí tiyín. káàkiri ni wọ́n ti ń gbé ní Malaysia wọ́n wà láago 11 alẹ́ wọ́n wà lórí ètò pẹ̀lú mi ààrẹ ẹgbẹ́ ọmọ Yorùbá nílùú Malaysia Prince Ọláwálé Àyìnlá wọ́n wà pẹ̀lú wa àwọn náà ń kí yín àwọn náà ò sùn kẹ́ lè mọ̀ pé àwọn olólùfẹ́ yín pọ̀ ní orí ètò ẹ ṣeun adúpẹ́ ẹ jẹ́ kí n release nílò àìpẹ́ yìí náà ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni kò sí wàhálà mà ẹ ṣe adúpẹ́ mà. ẹ ṣe ẹ bá mi kí gbogbo wọn. ó dàbọ̀ mà. ọ̀rọ̀ ó dàbọ̀ sir, thank you. tó ẹ ṣeun ẹ̀yin tẹ̀ dàtọ̀ mọ́ wa lórí ètò adúpẹ́ pẹ́ òkun ohun màmá tẹ ẹgbẹ́ yẹn náà ni màmá Jaye Kuti àwọn náà ni ẹgbọ́ tí a bá ní gbólóhùn ètò ọ̀rọ̀ ìṣítí sì ń tẹ̀síwájú ẹmọ́ ẹ̀ tí ì lọ o ó sì ń tẹ̀síwájú ní My Sweet FM nílùú London. Ẹgbẹ́ mi hallelujah torí mo jẹ́ dúdú. Mo dúpẹ́ mo ṣọpẹ́. Ibi orí dá. Kí ni nǹkan tí mo fẹ́ sọ kí ni mo fẹ́ sáré bára wa sọ kó tó di pé a lọ lórí ètò yìí. Ẹ jẹ́ sáré jẹ iṣẹ́ kan tí wọ́n bẹ̀ mí. Ìjà motherland ilé ní ilé. Láti ọ̀dọ̀ màmá. I'm black and màmá Adami Crane. have my pride. Àti gbogbo ẹgbẹ́ Èkó Club Houston Texas àwọn ni wọ́n bẹ̀ mí iṣẹ́ tí mo fẹ́ jẹ́ yìí. From north to south, from east to west of the African continent. Black is bold and beautiful. Títí kárí ayé. Iṣẹ́ wo ni wọ́n bẹ̀ mí iṣẹ́ wo ni wọ́n ní kí n jẹ́ fún yín. Nani òwúrọ̀ nílà nani. Ibi ẹlẹ́dàá mi sí ilẹ̀ Áfíríkà. Àwọn ọmọ ẹgbẹ́ Èkó Club of Houston ní ìlú US. Lọ́wọ́ rẹ̀ lẹ́nu máa rí. Wọ́n ní àwọn fi àkókò yìí wọ́n ní wọ́n fi ń pe gbogbo tojúlùmọ̀ pátápátá ní tilé tókó. Wọ́n ní àwọn fẹ́ ṣe àjọ̀dún ọdún kẹjọ ẹgbẹ́ wọn tí wọ́n ti dá ẹgbẹ́ yìí sílẹ̀ Èkó Club Houston àwọn obìnrin wọ́n làwọn fẹ́ ṣe láìpẹ́ yìí wọ́n làwọn fi rògbò yín síbẹ̀ wọ́n tún náà fẹ́ ṣe ìpàdé ẹgbẹ́ wọn èyí tó máa ń wáyé ní oṣù mẹ́rin. Wọ́n tún ní àwọn fẹ́ gbé àwọn ààrẹ ẹgbẹ́ tí wọ́n ti ṣe kọjá lọ wọ́n fẹ́ gbé wọn lárugẹ ó dàbí wọ́n fẹ́ ṣe send forth fún wọn ni. Ọjọ́ wo ni wọ́n fẹ́ ṣe? Wọ́n ní ọjọ́ Friday ọjọ́ 11 nínú oṣù tá a wà yìí. Ọjọ́ Friday ọjọ́ 11 nínú oṣù tá a wà yìí. Wọ́n ní Holiday Inn Houston, Texas. 11160 Southwest Freeway Houston. Wọ́n dé di agogo 9 alẹ́ títí di aago 2 òru. Èyí ò lọ́jọ́ Friday tí ṣe ọjọ́ 11 August 2017 tá a wà yìí. Wọ́n ní Holiday Inn ní Houston, Texas. 11160 Southwest Freeway Houston, Texas. 77031. Wọ́n ní aago 9 títí di aago 2 òru. Tó fi di Nobel ọ̀rẹ́. Wọ́n
ní lọ́jọ́ sátidé náà tí í ṣe ọjọ́ 12 nínú oṣù tá a wà yìí nínú ọdún tá a wà yìí náà ni wọ́n ní ìkejì tí wọ́n ṣe ní the Royal Palace Hall 11939 Bisonet Street, Houston, Texas 77099. ìyún láti aago 9 alẹ́ títí di aago 4 àárọ̀ ìdájí kẹlẹ́lẹ́. wọ́n ní the Royal Palace Hall 11939 Bisonet Street, Houston, Texas. àwọn ọmọ ẹgbẹ́ Èkó Club of Houston, àwọn obìnrin, àwọn ló rán mi iṣẹ́ náà tí mo jẹ́ yìí. wọ́n ní bákan náà ní ọjọ́ náà àwọn ò búra fún àwọn èèyàn 8 wọ́n gbà wọ́n wọlé sínú ẹgbẹ́ náà. àwọn Èkó Club of Houston ó dàbí pé ẹgbẹ́ àwọn obìnrin. Misty on 11th Media Radio USA and My Sweet FM UK. Every Friday, 1 p.m. Texas, 2 p.m. New York, Boston, Maryland, and so on, 7 p.m. in UK and 8 p.m. in Nigeria. Follow the link www.mixlr.com/11th Media or download www.mysweetfm. tí irun bá kún lórí gẹ́rígẹ́rí là ń pè ẹni tó mojú ògún ló ń pa bìnírè tó bá jẹ́ ti kábániṣe ètò ìnáwó lọ́nà tó bá òde ìwòyí mu kí wẹ̀jẹ̀wẹ̀mú lọ nírọwọ́rọsẹ̀ ìyẹn event planner kábánidarí ayẹyẹ dẹ́rẹ́ pòṣónú múnú ẹni dùn ìyẹn MC ká ṣètò sọ̀rọ̀ polówó ọjà lórí ẹ̀rọ agbágbé kárí ayé international broadcasting ká gbé olórin àti òǹṣèré lárugẹ fún ìpolówó kárí ayé music and films promoter ó yá Omoloju Production International Limited ní ẹjẹ́ á lọ OPIL kò sí màgòmágó lọ́wọ́ tiwọn ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn lónìí ó dájú pé ẹ ò ní kábàámọ̀ láíláí fábàdà ẹ kàn sí wa lórí Facebook, YouTube, Instagram at Omoloju Olodumare tàbí kí ẹ pè international number wa +44 744 0721 923 tó bá dẹ̀ jẹ́ ní Nàìjíríà nọ́mbà wa nìyí 08069131555 Omoloju Production International Limited OPIL ilé-iṣẹ́ tó fini lọ́kàn balẹ̀. Why is it that both of you cannot get along for once? Love, they say, is the beginning and end of everything. Tayo is gone and you've got to pull yourself together and move on. You have no right to tell me to let it go. My Sweet FM and Crystal Productions, in conjunction with Genesis Films Productions, present the London premiere of Stolen Vow, starring Chibola Dabo, Joyce Kalu, Daniel Lloyd, and Uche Obodo. Date October 20th, 2017. Time 6 p.m. at Odeon Cinema, Bugsby Way, London. SE10OQJ. Red carpet 7 p.m. Screening 8 p.m. Tickets £15 regular, £25 VIP. Get your tickets at shoops.com, mysweetfm.com, and cocobar.com. Stolen Vow, the movie.
My Sweet FM and My Sweet Pea Limited present the best radio station on the planet, MySweetFM.com. Great music and programs 24 hours a day. Listen on TuneIn by searching for My Sweet FM. Listen or watch it live at My Sweet FM on YouTube by searching for My Sweet FM Live. It's your music, your way, every day. Looking for some great advertising for your company, business, or event show? Contact us at 020-351-96900 or email us at advert@mysweetfm.com for some amazing advertising packages. MySweetFM.com. It's radio the way you like it, with style, attitude, and fresh new music. Ètò yẹn tún ti dé ilé lóko kájọgbọ́n takọtabo ó ti yá ọmọdé pẹ̀lú àgbà ọ̀rọ̀ ìṣítí máa tún lè yí o kájọgbọ́n pẹ̀lú Omoloju Olodumare kájọgbọ́n ọ̀rọ̀ ìṣítí kájọgbọ́n ètò àsìkò tó ń kọ́ni lọ́gbọ́n rèé kájọgbọ́n lórí My Sweet FM 97.5 kájọgbọ́n. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ ìṣítí dé kọbítíkọbìtì kọ́kọ́ tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà dánilẹ́kọ̀ọ́ tó ń dáni lárayá pẹ̀lú àṣà ọgbọ́n ìmọ̀ àti òye tó ga jù. Ètò alára àgbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, asọ̀rọ̀gbayì Omoloju Olodumare tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí ní gbogbo ọjọ́ Monday, ọjọ́ Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom, aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín My Sweet FM 97.5. Ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i. Application My Sweet FM sórí Android àti iPhone sí tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram, tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +44 744 0721 923. Tẹ̀ sójú ẹ̀. Yorùbá kú lórí gẹ̀rígẹ̀rí là ń pè ẹni tó mojú òkun ló ń pa ìnírè tó bá jẹ́ gẹ̀rí kábàlì ẹni tó mojú lọ́nà ló ń pa ìnírè tó bá jẹ́ wẹ̀ ó lọ ní ìrọwọ́rọsẹ̀ ìyẹn event planner kábàlì darí ayẹyẹ dẹ́rọ̀sẹ̀ ìyẹn múnú ẹni ìyẹn kábàlì darí ayẹyẹ dẹ́rọ̀sẹ̀ múnú ẹni dò ìyẹn MC káṣẹ́ẹ̀tò sọ̀rọ̀ olówó ọjà lórí ẹ̀rọ agbàgbé kárí ayé international broadcast kágbé olórin àti òṣèré lárugẹ fún ìpolówó kárí ayé music and films promoter ó yá Omoloju Production International Limited ní ẹjẹ́ á lọ OPIL sí màgbágó lọ́wọ́ tiwọn ẹ̀yin náà darapọ̀ mọ́ wọn lónìí ó dájú pé ẹ ò ní kábàámọ̀ láíláí fábàdà ẹ kàn sí wa lórí Facebook, YouTube, Instagram @Omoloju Olodumare tàbí kí ẹ pè international number wa +44 7440721 tó bá dẹ̀ jẹ́ ní Nàìjíríà nọ́mbà wa nìyí 080 Omoloju. Ilé-iṣẹ́ tó fi ní lọ́kàn balẹ̀. Remix, Mr. Flavor. Ẹ má ṣe bínú, ẹ káàbọ̀ padà sórí ètò. Mo ní kí n fẹ́lẹ̀ kí n mọ̀ fi dágbére fún yín náà. Iná mọ̀nàmọ́ná ló ṣe mọ̀nàmọ́ná. Íńtánẹ́ẹ̀tì náà. Kí n fẹ́lẹ̀ kí n fi darí lára yá kó tó di pé mo kúrò lórí ètò. Ẹ ṣáàrí bó ṣe ń lọ. Wọ́n mi mo kí yín. Má rè yín rèé. Fàájì la wà ní My Sweet FM. Ẹ gbọ́ bó ṣe ń sín. Mo kí láṣọ mo kí ń tológun gbogbo kíbi tó bá ti láǹfààní láti máa wò mí tàbí láti máa gbọ́ mi lẹ́ẹ̀kan sí. Nítorí gbogbo ọmọ lọ́jọ́ àbí ènì náà mo ṣe ń gbélé sátẹ́gùn. Mo kí bàbá ọ̀fàmà
ọjọ́ òbí náà. Ẹ̀mí yóò ṣọ̀pọ̀ ọdún láyé nínú owó nínú ọmọ. Àlùbáríkà àbálẹ̀ ọ̀rọ̀ àjẹtì nínú ìlera pípé. Bàbá Obama l'Amẹ́ríkà, ọkọ̀ alájà Jọkẹ́ Bákàrè. Mo kíyín. Mísúra asúnra mú àwo tèmi kan ṣoṣo. Mo kí ọ. Obìnrin pápátá ni mo ní mi ò lólódì ẹnì kọ̀ọ̀kan mo kí yín o. Àdógún gbòòrò Lísì. Báà mi Abẹ́lá kí ẹ bí. Me, I want to chop money. I get am plenty. Looking for sexy. Ibikíbi tí a bá wà ẹ máa fi lórí. She call the plum. Waka baby. Ooh baby. Corner baby. And I go tell my mama. And I go tell my papa. And I go tell am say. Ibi waka. DJ Murphy la mojú ẹ̀rọ wa lé agodo. Aha. Mo fẹ́ kẹ́ máa fi ilé ẹ̀ ní. Kò sí ìta àlè ṣe, kò sí ìta àlè fi ṣe. Aha. Brọ́dà mi Àkàndé Kẹ́nì. Àjọ ṣètò lénìí. Ṣé ẹ fi lè mi? Inú ibi iṣẹ́ lẹ́wà ní. Inú mọ́tò lẹ́wà. Ibikíbi tí a wá ti láǹfààní láti máa gbọ́ ìtàn Omoloju Olodumare. My Sweet FM nílùú London. Ètò bàbá ètò. Ní gbogbo àwọn ètò tó ń lọ lọ́wọ́ nígboro. Fàájì lọ́wà. Ẹ jẹ́ tún pàlú ìdáná torí tẹ̀yìn tèmi kan tó ṣó. Orí kan tí mo fẹ́ràn jù àbíbò ló ṣe rí. Ẹ jẹ́ ìjú sí gbága. Ẹni báwo ló ṣe ń lọ? Mo fẹ́ jù sí torí tiyín náà ni kò sí torí ẹlòmíì. Ẹ ṣáà mọ̀ pé mi lè ṣe kí n má dá yín lára yá lórí ètò yìí. Ó yá gbé sókè. God, I'm thanking you because everything belongs to you. I praise you, Papa, for everything I get now you. Thank you, and get Bishop. Àbíbò ni. Ẹ̀yin tẹ́ ń darapọ̀ mọ́ mi ẹ ṣé. Ẹ ń bómi ìṣọwọ́ náà lẹ́yìn oúnjẹ báńkà. Ẹ ń bóre ọ̀fẹ́ ní ṣọ́ọ̀ṣì náà báńkà. Àkànní Kẹ́nì ẹ̀ ní bàbá Rábàdà lè dé ṣé kò báńkà náà. I will give you all the praise. Now you they make my life the bigger. My checking all the bounce. My mansion all that. Make you take a look around. Lágàrà láti kó mọ́ dún nínú báńkà kàǹtì. Checking all the bounce. Èní lọ́jọ́ ajé ọjọ́ Monday. Make you take a look. Bá a ṣe máa ń ṣe náà nìyẹn. God, I'm thanking you because everything belongs to you. Mo kì í lọ́ṣọ̀lọ́ṣọ̀, mo kì í tolókun. Everything I get now you. Gbogbo nǹkan tẹ̀yàn bá ní láyé lọ́wọ́ Ọlọ́run bá mi ìgbà ló wà. Mo kàn ní kí n tẹ́lẹ̀ èsì yín lára. Receive the blessing. Baba God is interesting. Sísá mi Yẹmí Àdìgún wọ́n ń jó. Báà mi Abẹ́lá kí Yẹmí ń jó. Receive the blessing.
ìyá Obama mo kí yín. Olúwatúnyàn Ọlọ́run fún mi kí ọmọ láyọ̀. Bá mi rẹ Kẹ́hìndé Ọ̀ṣọ́bà. Aláàjì Ìbádéjọ Ayọ̀délé. Ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín. John Ajari, Fadékè Àdùbí. Mo dúpẹ́ Yusuf ẹ̀yin lójú bàbá God, sísítà mi. Ọláwìyí Fọlárìn Àlàó. Aláàjì Àkànní. Adéníyì Adélékè Fadékè Àdùbí. Mùtíù Ìsákà bọ́dà mi àtàtà ọ̀gá mi. Ẹ ṣé mo dúpẹ́. Mr. mi Jaye Kuti. Ẹ ṣé mo dúpẹ́. Òun yóò ṣe ọlọ́bẹ̀ ṣe obìnrin tá a jọ ṣètò lónìí ẹ ṣé àdúpẹ́. Mo fẹ́ mọ fèyí náà kí n máa fi ṣe lọ́nà ẹ ṣáà mọ̀ wípé àjò lè dùn. Kò dẹ má ṣe kí ni kó má pé òun relé. Ilé mi ti ń pè mí Omoloju Olodumare mo fẹ́ mọ lọ náà gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti mọ̀. Ẹ jẹ́ n fi orin yìí kí n fi mọ dágbére fún yín náà pé orí ọ̀fẹ́ Ọlọ́run kó wà pẹ̀lú yín. Goodness and mercy shall follow me all of the days. Ó dàbí pé kí n má tí ì lọ. Ó wù ní ká jẹun pẹ́ lẹ́nu àmọ́ òun pa ọ̀nà fún òjẹ́. Forever and ever, amen. Goodness and mercy. Lórúkọ náà bá mi ìdùà tó bá mi ṣètò tòní mo dúpẹ́. Ọlọ́run bá mi ìdùà tí ò ní fi wálẹ̀ nígbà kọ̀ọ̀kan. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó jẹ́ kó ṣeé ṣe. Ire àti àánú ni o. DJ Mobile lamojú ẹ̀rọ mi. Ní ọjọ́ ayé. Ní My Sweet FM nílùú London. Èmo máa gbé. Aláàjì Sheikh Idris Ore ló pé ara wa náà ni. Mísítúrà àwọn máa súnra mú aya àlàó ara wa náà ni. Sísítà mi Jaye Kuti dá àjọṣètò lónìí ẹ ṣeun. Victoria Overcome Àdìgún. Ara wa náà ni. Brọ́dà mi Àkàndé Kẹ́nì ara àwọn tá a jọ ṣètò lónìí ni wọ́n. Gbogbo yín pátápátá ni mo kí. Ẹ̀yin tẹ́ ẹ bá wa wètò yìí. Ẹ ṣé àdúpẹ́. Ètò ètò ní ọjọ́ mẹ́jọ ládùn ọlọ́ọ̀bà mi ìjọ àgbẹ̀ láṣẹ. Eré àti àánú kó máa bá yín lọ. Ẹ̀jẹ̀ àgbàlẹ́ lọ́la lórí ètò wákàtí kan pẹ̀lú Ọlọ́run ọba. Pẹ̀lú prophetess ní ológo. Ó yẹ ẹ sáré ṣí àpógàmù yẹn jọ. Ẹ bá mi ṣe àtiwọ̀n lẹ́jẹ́ káwọn tó kù káwọn náà lè rí wọn. Ẹ ṣé mo dúpẹ́. Àgbẹ̀ṣe tá a dún ilé ìdárò. Àlùkò ṣe tá àlùkò rẹ̀ ilé ìgbósùn. Àkàndé Kẹ́nì lékèlékè mi ṣe tán máa múre ilé ìkẹ́kọ̀ọ́. Èmi ni ó máa wá yìí ni ó máa bá. Pẹ̀láṣẹ Èdùmàrè. Ìyókù ti dọjọ́ mẹ́jọ pẹ̀láṣẹ Èdùmàrè. Títí dìgbà náà ná. Omoloju Olodumare mò ń kí yín pé. Mo máa ti ríre bá o. Ayọ̀ ni a fi pàdé lọ́jọ́ mẹ́jọ. Mo máa ti ríre. Ó tún dìgbà kan náà. Ẹ wá bá mi jó. Ire máa ṣọ yẹn o, mo ló ti tó mi lọ́wọ́. Ire fífa yẹn o, mo ó dàbọ̀. Lọ́wọ́. Ire ọmọ tuntun o, bàbá ti fi pọ́n mi lé. Nílé ayé mi ò fojú sunkún mọ́. Nílé ayé mi ò fojú sunkún mọ́. Ẹkún òṣè ti kúrò lọ́rọ̀ mi, mo ríre bá o. Àní mo ti rí o, mo ríre bá. Mo ní mo ti rí o, mo ríre bá. Nílé ayé mi ò fojú sunkún mọ́. Ilẹ̀ wí náà. Nílé ayé mi ò fojú sunkún mọ́. Ẹkún òṣè ti kúrò lọ́rọ̀ mi, mo ríre bá o. Ohun táyé rò pé kò ṣe é